ẹ ṣí fìlà yín sẹ́ mi lè gbà ẹni kò ṣí fìlà yín sẹ́ wọ́n ní mi lè gbà oní ètò onímọ̀ wáyé ẹ jẹ́ kó máa gbẹ̀rọ̀ mi sà ẹni kò ṣí fìlà yín sẹ́ ẹ jẹ́ kó ṣí fìlà. èèyàn máa bà mí lórúkọ jẹ́ ní àní Àkúrẹ́. kò lè fojú pamọ́ kò fojú pamọ́ àǹtí ẹ wá sórí iṣẹ́ eléyìí ẹ jẹ́ ká jókòó ẹ wá sórí iṣẹ́ yìí. ìlú tó bí bàbá tó bí ìyá mi. madam ayé fẹ́ rojú gbọ́mọ yẹn. wọn ò gbọ́mọ wọlé sà gbogbo ń tà sọ yìí kò pé 2 minutes. wọn ò gbọ́mọ yẹn wọlé. wọn ò gbọ́mọ wọlé o tó sọ pé bẹ́ẹ̀ di wà bẹ́ẹ̀ mo coverage ibẹ̀ wá o. orí kíní tán gbọ́mọ yẹn sí ń kọ́. kò sí kankan. ìyá tẹ́ ẹ bá gbóhùn ara yín ń kọ́. ní kíni. bí wọ́n ti gbọ́mọ wọnú ilé ẹ̀rí tẹ́ ẹ bá gbọ́ ń kọ́. dáàdì mo ní mo coverage ibẹ̀ wá. tẹ́ ẹ bá gbọ́ ń kọ́. mi ò tí ì lè gbọ́. ó dà kò lè wá. kò sẹ́ni tó gé èékánná sà. kò sẹ́ni tó gé èékánná. omi ṣé mo gbé bíléèdì síbẹ̀ ni. omi nǹkan ọmọkùnrin ẹ̀ tí ń jó. ẹjọ́ ṣé mo jó mu ni. ṣé kìí ṣe pé bóyá ẹ̀rí yẹn lágbára láti. ẹ̀rí òjò kankan o ẹ má bẹ̀rí jẹ́ o ẹ̀rí òjò kankan bẹ́ẹ̀ ṣe ń bèrè yìí ni mo ṣe dá. tí mo orúkọ mi já mi. a lè gbà aṣọ black tie wọ̀ fún yà nígbà ọmọ Àkúrẹ́ máa jó ọmọ Àkúrẹ́ ẹ máa bọ́ gbogbo aṣọ ẹ máa bọ́ black ẹ jáde kí ló jẹ́ bẹ́ẹ̀. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ọ̀sẹ̀ tó kọjá nípa arábìnrin kan tó mẹ́sùn wá bí tó ti sọ wípé ìyá wòlíì ríran sí àwọn pé àwọn ṣìnà ibi tí àwọn ń lọ táwọn ti wá ṣìnà táwọn ti ń wá ojú ọ̀nà pé nínú ìrìn àjò náà níyà wòlíì kan ọmọ Ọ̀wọ̀ tó ń ti rí wọn tí wọ́n ríran sóhun pé wọ́n ní ọkàn òun pòrúurù fún nǹkan kan tóun sì sọ wípé bẹ́ẹ̀ ni nínú ìrìn àjò náà ó ní wọ́n gba ọmọ lọ́wọ́ òun lẹ́wọ̀lì Délé Àtókí ẹ̀ka àlẹ́sà ó ní wọ́n gba ọmọ lọ́wọ́ òun bí wọ́n sì ṣe gba ọmọ wọ́n gbé wọnú ilé lọ fún bíi 20 minutes pé wọ́n fẹ́ ṣàdúrà fún onígbà tóun retí remú tóun ò rí nǹkan kan lòun wá ṣílẹ̀kùn fakọ́tìn lòun wá rí tí wọ́n tẹ ọmọ òun sí orí bẹ́ẹ̀dì òun wá fi gbé ta gbà tóun wá fi gbé ta òun lọ lé kóun tó mọ́ ọ lọ òun àti ìyá wòlíì tí ẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn yìí pé wọ́n gba nọ́mbà ara wọn ṣùgbọ́n gbà tóun ó fi délé òun rí i pé wọ́n ti gé irun orí ọmọ náà tó sì fi hàn wá ń bí lọ́sẹ̀ tó kọjá tá a sì fi hàn ayé ó ní kíní ródóródó méjì tí ń bẹ nínú ìsàlẹ̀ ọmọkùnrin ẹ̀ pé omi rẹ̀ ti gbẹ òun sì rí i pé wọ́n ti gérun ẹ̀ ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ó ṣe ni ní kàyéfì làwa fi ránṣẹ́ sí ìyàwó ilé ìpàfẹ́ rí wọn kó tiẹ̀ tó di pé aránṣẹ́ orí afẹ́fẹ́ yìí láti pè ìyàwó ilé lọ́sẹ̀ tó kọjá àwọn náà sì rí i pé bá a ti ń tọ́kùn ètò lọ́wọ́ wọ́n ń gbọ́ wa nígbà náà a sì la fẹ́ rí wọn lọ́sẹ̀ yìí o wọ́n sì ní o wọ́n ti jẹ wa ìyá wòlíì náà lẹ́ ń wojú wọn kedere tẹ́ sì gbóhùn lẹ́nu wọn yìí lórí Facebook wa tẹ́ bá ti search fún Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mà àti lórí YouTube wa ọmọ Ẹ̀dẹ́mà àti lórí TikTok ọmọ Ẹ̀dẹ́mà
ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ kí ló mú kí omi nǹkan ródóródó inú ọmọ yẹn kó gbẹ. ẹ káalẹ́ máa o. ẹ káalẹ́ sà. ẹ bá wa sún wájú díẹ̀ ẹ sún wájú láti sún rárá báyìí lẹ ṣe sún ẹ sún. ẹ wá sún àga yẹn wá sí iwájú ọ̀dọ̀ wa báyìí díẹ̀. tó bá pọ̀ jù létí yín ẹ wí o a lè yọ. ẹ yọ ẹ jẹ́ mọ́. ẹ jẹ́ kí wọ́n yọ. mi láìkẹ́ kọ́. ok. ẹ káalẹ́ máa o. ẹ káalẹ́ sà o. kí ló kọ yín. orúkọ mi ni ẹ̀rí ìmọ́lẹ̀ Tèmítọ́pẹ́. ọmọ ìlú wo ni yín. ọmọ bíbí ìlú Ọ̀wọ̀. iṣẹ́ wo lẹ̀ ń ṣe. iṣẹ́ ajínrere wòlíì. sínú ìjọ wo. ìjọ Kíanes Kérúbù Living Testimony. Kérúbù àti Séráfù pọ̀ èwo ni tiyín nínú Kérúbù àti Séráfù. Sacred. Sacred. Sacred and eternal. Eternal, okay. Bó ni ṣọ́ọ̀ṣì yín wà. ṣọ́ọ̀ṣì mi wà Lágàgú road. níbo Lágàgú. beside Túnjí àtúnjí filling station yìí. ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ Olúwa. mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa dá sílẹ̀ tí mo ti gbé ìpè kalẹ̀ láti 2016. ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa. tí mo ti ní ìpè tèmi. bó ẹ wà tẹ́lẹ̀. mo wà níbi sáìdì omi ẹja. rárá mò ń béèrè pé bóyá ó ní ọ̀gá tí ẹgbàra wọn kọjá tẹ wà bí Ọlọ́run kan pè yín ẹ bẹ̀rẹ̀ tí yín lójijì bẹ́ẹ̀ náà. ìyá gbébí mi ni mo ti dìde májẹ̀mú ló mú èmi. ẹ lọ́gàá. àwọn ọ̀gá mi wà ń lù mí. tẹ train lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ni. ní Yèrẹ́. bẹ́ẹ̀ni. Yèrẹ́ ti bó. Yèrẹ́ Ọ̀wọ̀. ok. ṣé 2016 yẹn náà lẹ ti wà ní Àgàgù nípínlẹ̀ Lákùrẹ́ nípínlẹ̀ Oǹdó. 2016 mo ti wà Lákùrẹ́ yìí. ó dà obìnrin tó wá bí lọ́sẹ̀ tó kọjá báwo wọn ṣe jẹ́ sí yín ẹ máa sọ̀rọ̀ sókè. mo kí gbogbo ènìyàn pé ẹ kálẹ́ o mo dẹ̀ kí iléeṣẹ́ yìí kò ní jóná. àmín. kí n tó wí ohunkóhun ogun àkóbá ò ní yabí. àmín. obìnrin tó wà yẹn mi ò mọ̀ rí o òun ló jẹ́ wá fojú mi léde o torí ẹ̀ ṣó ojú tiẹ̀ ṣùgbọ́n bí eégún bàbá ẹni bá dání lójú èèyàn fi ń jó ni òun ló jẹ́ ń wá kí gbogbo ọmọ Nàìjíríà máa wò mí mi ò mọ̀ rí o that was first time tí mo máa rí lọ́jọ́ yẹn lọ́jọ́ that is 25 Wednesday 25 Wednesday yẹn ara mi ò yá mo kó oògùn mi mo wá jókòó sí kọ́nà kan báyìí mo wọ cardigan ọmọ ìjọ mi kan bọ̀ ó ti wà ń bí báyìí àgbàlagbà ni ó ń bọ̀ láti skul tó ti ń báyàn ṣe cleaning mo ṣàgbọ́ pé ó ń béèrè àwọn àtẹnìkan ń sọ̀rọ̀ ọmọbìnrin kan náà tún wà lọ́dọ̀ mi tó ń gbé lọ́dọ̀ mi mo wá ń béèrè lọ́wọ́ pé Esther ta ni ìyá alágbájá ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó lóbìnrin yẹn ń kọjá mo dẹ̀ jókòó síbi tí mo jókòó sí torí òtútù mú tẹ́ bá débi tí mo wà ẹ rí i pé ẹni tí wọ́n yẹ kó ń ṣàánú fún ni mí òtútù ilẹ̀bẹ̀ ó tutù gan òjò tó jẹ́ pé gbogbo páànù mi ló ń jò tí mo takú ti Jésù síbẹ̀ bó ṣe ń bá sọ̀rọ̀ tán kò pé 5 minutes mo wá rí i pé ó wá pé kó wá mo wá rí i pé obìnrin yẹn tún padà yan ọmọ ọjọ́ mi yẹn kò pẹ́ mo wá rí i pé ó ń bọ̀ ló bá sọ pé òun fẹ́ rí wòlíì mo wá ní kó jókòó mo ní láti bo ṣé ò sí mo ní ṣé ò sí nǹkan kan ó ní kò sí nǹkan kan. tálẹ̀ bá wá ẹ sì dúró síta ẹ má wọrí. mo ní ṣé ò sí nǹkan kan o gbogbo ọmọ Nàìjíríà mo ní ṣé kò sí nǹkan kan ó ní kò sí nǹkan kan ó ní mọ́mì ó gbé báàgì kan dání àti umbrella ó gbélẹ̀ ó ní mọ́mì ó ní ṣé ìwọ ní kíyàn lọ́kọ kó ní kó lọ wá iṣẹ́ ṣe ó lóun bẹ ọmọ méjì fún. ṣé lóòótọ́ lobìnrin yẹn ń béèrè ọ̀nà. ó ń béèrè ọ̀nà lọ́wọ́ ọmọbìnrin yẹn. ìyẹn obìnrin tó wá bí lọ́sẹ̀ tó kọjá. bẹ́ẹ̀ ni ó ń béèrè ọ̀nà lọ́wọ́ ọmọbìnrin yẹn. obìnrin wo ló ń béèrè ọ̀nà lọ́wọ́. ó wà ń ta
wọ́n á pè wọlé ìyá ayọ̀ lórúkọ ẹ̀. ẹ̀yin tó bá ta ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ wa bá ti ṣe. bó ṣe wá wọlé lójókòó tó kó nǹkan ọwọ́ ẹ̀ sílẹ̀ mo wá ní kí ló ṣe yín ó ní mọ́mì ó ní ṣé ìwọ ni kí. rárá ẹ ló béèrè ọ̀nà. ó béèrè ọ̀nà lọ́wọ́ ẹnìyẹn mò ń wò wọ́n ìyẹn wá ní ó wá tún béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ó wá tún béèrè lọ́wọ́ ẹ̀ pé ìyá wòlíì nǹkan tóun ní ìyá wòlíì yẹn wá lóun ò ń ṣe ìyá wòlíì ó wá ní kó wá wò ìyá wòlíì. ta ló wọ leggings. obìnrin òun ni tó bọ̀ láti ibi iṣẹ́ ìyá tó jọmọ ọjọ́ yín. bẹ́ẹ̀ ni so bó ṣe wá wọlé ló wá jókòó tó wá sọ fún mi pé mọ́mì pé ṣé ìwọ ni kí èèyàn lọ́kọ ó ní kó lọ ṣiṣẹ́ wá kó má padà sílé mọ́ ó ní òun bímọ méjì fún ó lóun gbé kan sínú ńgbà yẹn ó lóun ò tí ì bí tẹ̀yìn wùn ó ní mọ́mì ó ní ṣé mo mọ̀ pé lọ́dún kan tẹ́lẹ̀ a máa wálé lóṣù mẹ́ta ó ní ṣùgbọ́n báyìí ó ní kò wálé mọ́ ó ní kí wá nǹkan ṣe sí mo wá ní kí ni mo fẹ́ ṣe sí ó ní ìṣẹ́dà kí pín wọn níyà tàbí kí wọ́n pọkọ mo wá ní mi ò pínyàn níyà mo ní mi ń ṣiṣẹ́ tọkọ ti ìyàwó ìpínyàwó mi ìdẹ̀ ń pààyàn mo ní so by that mo believe nínú àdúrà mo ládùúrà là ó gbà mo wá ní ìwọ ọmọbìnrin tó bá ní ìwà tó wù tó mú ọkọ ẹ sá fún ẹ mẹ́sẹ̀jì ẹ pé wàá change ó wá ní now òun ti mọ̀ pé ó ti níyàwó pé ó ti níyàwó mo wá ní tó bá níyàwó tọ́lọ́run bá gbọ́kọ tiẹ̀ padà fún ẹ kò sí ohun tọ́lọ́run ò lè ṣe ọmọbìnrin ṣe bó ṣe bẹ̀rẹ̀ sẹ́kún nìyẹn o níwájú ọba májẹ̀mú lọmọbìnrin bẹ̀rẹ̀ kún pé mọ́mì ó ní bó ṣe wà yìí ó ní ìyá òun kú ó ló wà ní hospital ó lóun làkọ́bí ó ní kò sí $1 lọ́wọ́ òun tí wọ́n lè fi ṣòkú ó lọ́kọ́ dẹ̀ sá lọ ó lóun ní kí n wá nǹkan ṣe sí ó ní mú kọ pé mi ò rí nǹkan ṣe sí. lọ́jọ́ tẹ̀ mọ́ra yẹn náà. níwájú ọba májẹ̀mú bá a ṣe ń sọ̀rọ̀ bí eléyìí mo ní ọmọbìnrin kí ló fẹ́ kí n ṣe mo ní náà ara mi ò yá orí pé mi lè sọ̀rọ̀ jù mo ní ara mi ò yá o ìṣẹ́jú kan yẹn mo ní Ọlọ́run á gbàdúrà fún yín mi ò rí fíṣàn fún o bó ṣe dìde nìyẹn. ìgbà wo lẹ ti ṣe ẹ ní ẹ̀rí sí ṣọ́ọ̀ṣì yín ẹ ní ẹ̀rí. mo ní ẹ̀rí. ìgbà wo lẹ tẹ́ pẹpẹ ẹ̀rí ní ṣọ́ọ̀ṣì yín. mo gbẹ̀rí lọ́hùn 22. 22. June mo mọ̀ ní 20 ó kọjá ní 25 tó wọlé wá. kí ló dé tí wọ́n gba ọmọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀rí. kò sẹ́ni tó gbọmọ ẹ o níwájú ọba májẹ̀mú tó ń wò wá nígbà tó sọ ọmọ lẹ́yìn fún ara ẹ̀ tó fẹ́ gbọmọ fún mi mò ń sọ fún pé ọmọbìnrin má gbọmọ fún mi ṣe bó rí ọmọ mi kan ó wà ń ta báyìí dáadáa ní wà lórí ẹsẹ̀ mi. ṣé wọn gbọmọ wọ ọ̀dọ̀ ẹ̀rí. ẹ jẹ́ explain ẹ má kó sí mi lẹ́nu sà mi ò ṣáà ń ṣe bébì bẹ́ẹ̀ ṣe rí mi ṣe bẹ́ẹ̀ mo ní mo fẹ́ yọjú sí yín ẹ jẹ́ ìsọ̀rọ̀ mi mo fọlọ́n bẹ̀. àwa la pè yín. tẹ́ bá pè mí èmi mo dá yín lóhùn kàtígórì pé mò ń bọ̀. màá ń gbọ́ yín mà. ẹ jẹ́ ìsọ tèmi sà ẹ jẹ́ ìsọ tèmi. disturb yín náà ń bẹ yín léèrè ọ̀rọ̀. question yẹn tó bá tẹ́ bá ti gbọ́ tẹnu mi ẹ mọ ohun tó bá ibẹ̀ jáde wọn ò gbọ́mọ ìwọlé ẹ̀rí mi o wọn ò gbọ́mọ ìwọlé ẹ̀rí mi o ìdí ni wípé òun fún ara ẹ̀ ló sọmọ lẹ́yìn tó ní kó wọ́n ọmọ pé ọrùn òdúró ẹsẹ̀ òdúró pé àtọ́sù méjì lòun ti ń gbé kiri níbi tí ènìyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀. ṣé ń gbọ́ sà mo dẹ̀ ní kó kúlẹ̀ yàrá ilé ẹ̀rí àti pẹpẹ ti ra ni o mi ò kọ́lé fún ẹ̀rí lọ́tọ̀ o yàrá ilé ẹ̀rí ni gáàpù tó wà ń bẹ̀ kò ju bíi síbí yìí o mo ti ní kẹ́ wá wò ó ọmọbìnrin fún ara ẹ̀ ló gbọ́mọ ẹ̀ sókè o tí mo ní tó bá ti gbàgbọ́ sọ pé Ọlọ́run orí òkè bá mi wọ ọmọ mi kó rìn òun fún ara ẹ̀ ló kúnlẹ̀ sí ẹnu ọ̀nà ọbẹ̀ yẹn along the line tó bẹ̀ sí sọ̀rọ̀ pé kí n wá àkọ́ṣe fọ́mọ mo ní kò sí nǹkan tí mo fẹ́ ṣe tó o bá ti gbàgbọ́ pé Ọlọ́run orí òkè yá dámọ̀ ẹ lóhùn òun ló kúnlẹ̀ tí tó o bá wá gbàgbọ́ mo wá pe apostle mi kan pé dádì níwájú ọba májẹ̀mú tí màá kú tí màá jíyìn fún mo ní kó bá mi fẹ́ ẹsẹ̀ ọmọ yìí kọlẹ̀ lẹ́nu ọ̀nà ilé ẹ̀rí. ìyẹn ọmọ wọn. ìyẹn ọmọ yìí òun fún ara ẹ̀ ló gbọ́mọ fún wọn bó dẹ̀ ṣe gbọ́mọ fún wọn kò pé 5 minutes
ẹ mọ̀ ọmọ tí wọ́n gbé tí ẹni tó gbé fún tí o bọ́ọ̀bù ṣe gbọ́mọ yẹn fún ẹni yẹn it's like pé ọmọ yìí ò lè ó dà pé kò ní appetite àti ké bó ṣe kù wá nìyẹn pé kí wọ́n gbọ́mọ fún un ẹnu ọ̀nà bẹ̀ ló dúró sí. wọ́n gbọ́mọ yẹn. wọ́n gbọ́mọ wọlé sà gbogbo ń tà ń sọ yìí kò pé 2 minutes. wọ́n gbọ́mọ yẹn wọlé. wọ́n gbọ́mọ wọlé o tó sọ pé bẹ́ẹ̀ dí wà bẹ́ẹ̀ mo coverage ibẹ̀ wá o. orí kìíní tán gbọ́mọ yẹn sí ń kọ́. kò sí kankan. ìyá tẹ́ ẹ bá gbóhùn ara yín ń kọ́. ní kíni. bí wọ́n ti gbọ́mọ wọnú ilé ẹ̀rí tẹ́ ẹ bá gbọ́ ń kọ́. dáàdì mo ní mo coverage ibẹ̀ wá. tẹ́ ẹ bá gbọ́ ń kọ́. mi ò tí ì lè gbọ́. ó dà mo ń bọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. mi ò lè sọ pé tí n bá gbọ́ ó lè níbi tí wọ́n ti tú lóòótọ́. tẹ́ ẹ bá gbóhùn ara yín. ẹ máa gbọ́. ó lè níbi tí bàbá wa tí mo lọ bá tó ti sọ̀rọ̀ èmi ò sọ pé wọ́n gbọ́mọ wọlé ẹ̀rí o èmi ń sọ wípé ẹnu ọ̀nà ilé ẹ̀rí yẹn kò ju 2 minutes tọmọbìnrin yìí débẹ̀ o kò mọ ohun tó wà ń bẹ̀ ní o ló fi sọ pé bẹ́ẹ̀dì wà ń bẹ̀ o níwájú ọba tí màá jí ìfúnlẹ̀ tí màá wọ̀ sùn. ṣé wọ́n gbọ́mọ lórí ẹ̀rí àbí wọ́n gbọ́mọ. wọ́n gbọ́mọ lórí ẹ̀rí sà ṣé ẹ̀rí ṣe gbọ́mọ lé ni mo lè ṣú ẹ̀ fún yín. fúnra yín báyìí. ni mo sọ pé wọ́n gbọ́mọ wọ sílé ẹ̀rí. bẹ́ẹ̀ pé orí bẹ́ẹ̀dì kọ́ wọ́n gbé sí o pé orí kíní ẹ̀rí. ẹnu ọ̀nà ilé ẹ̀rí ni. ẹni orí ẹ̀rí ni wọ́n gbé sí o. láyé àwùsùbí láì. ìyàwó lè. ẹnu ọ̀nà ilé ẹ̀rí ni mo sọ pé wọ́n gbọ́mọ wọ̀ ẹ má jẹ́ kó rò mọ́ mi sà. ẹ má jẹ́ kó rò mọ́ mi o mo mọ ẹni tí mo lọ bá. ta lẹ lọ bá. bàbá dáàdi ọmọ ọ̀wọ̀ yìí ni mo lọ bá wọ́n dẹ̀ ní kí n lọ bá wọn rídì tí mo fi lọ bá wọn mi ò lọ bẹ̀ wọ́n o. kí lorúkọ dáàdi yìí wọ́n máa ṣètò wúyẹ̀ yìí òun ni mo lọ bá meanwhile apostle mi yẹn fẹ́ ṣe program ni mo ṣe lọ bá wọn. ṣé wọ́n gbọ́mọ wọ yàrá tẹ́rì wá àbí wọn ò gbọ́mọ wọ bẹ̀. mo ní ẹnu ọ̀nà ọbẹ̀ yẹn ló gbọ́mọ sí ṣebí ìyá dúró síbi bẹ̀. ìyá wòlíì. ẹnu ọ̀nà ẹ̀yin fúnra yín ẹ wá wo ẹnu ọ̀nà ń kẹ́ wọ gáàpù tó wà ń bẹ̀ náà. ó dá ẹ máa sọ̀rọ̀ yín lọ náà. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ ohun tí mo rí mọ nìyẹn. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ sà. ọ̀rọ̀ yìí ò jù bẹ́ẹ̀ lọ. níwájú ọba májẹ̀mú kò jù báyìí lọ. ìyá kí ló dé tẹ̀ ń parọ́. máa parọ́ níwájú ta ni sà. ẹ ń parọ́ níwájú àwọn ọmọ nàìjíríà báyìí. ara o èmi ò lè bẹ̀rù ènìyàn kí wá ṣe ọlọ́run mi. bọ́ ẹ ti parọ́ lẹ̀ báyìí tó pọ̀. mi ò lè parọ́ sà mi ò ṣe bẹ́bì ẹ wo déètì tí mo ní mo ti wà núṣẹ́ ìránṣẹ́ ṣé èèyàn kan lè pèèyàn pé kó wá wọ́n ríran sí. ẹ̀yin náà ẹ wò ṣé wọ́n máa fọ abẹ́rẹ́ jomi ṣé mo lábẹ́rẹ́ ni àbí kí ni mo ní tí mo fẹ́ fi jọ kọ́rọ́ pọ̀ gbogbo ọmọ nàìjíríà àgbàbíṣẹ́ ni mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ni. ìyàwó lè. ẹ̀yin náà ẹ wò ọ̀rọ̀ yìí náà ṣó possible ni. ìgbà tí kí ló wá dé tó ọmọbìnrin fi gbé ta pé ẹgbọ́n mọ̀ mi. kò fi gbé ta o ọmọ tó gbé fúnyàn ọmọ tó gbé fúnyàn tó fẹ́ fi ẹsẹ̀ ìkọlẹ̀ ilé ọ̀nà rí òun fún ara ẹ̀ wà lẹ́nu ọ̀nà rí o ìyà tó fi jẹ mí ti tó o mo ti sùn sẹ́ẹ̀lì láì lóye kí ló dé ṣé èèyàn gbaṣẹ́ olúwa rírà àbùkù ni. mo ń gbọ́ yín mà. ó gbé mi lọ station mo sùn station. ẹ yé pé ọba májẹ̀mú. ẹ jẹ́ pé òun ló rán mi níṣẹ́ ṣé ẹ̀yin kọ́ lẹ rán mi sà. èmi kọ́ mo rán yín ṣe. ẹ jẹ́ pé ó dẹ̀ máa dáhùn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ó máa dáhùn. ó máa dáhùn torí nǹkan tí èèyàn bá ṣe. ta ló ṣe ẹ̀rí yẹn fún yín. àwọn ẹlẹ́rìí nì. ta lẹ lẹ́rìí yẹn. ó bẹ̀rẹ̀ láti àwọ̀rí bàbá wa. mo ń gbọ́ yín bàbá yín wo. bàbá mi ọjọ́ mọ wọ́n mọ̀ mí. àwọn ló tẹ́ pẹpẹ rí fún yín. wọ́n yànyàn wá tẹni so àwọn ṣolóorun wọn dẹ̀ ń ṣe onídọ̀tí tọkùnrin bá lè débẹ̀ wọ́n lè ṣí pẹpẹ. ọjọ́ mọ kí lọ́jọ́ mọ yẹn. bàbá ọjọ́ mọ lúdà. ó dà. so wọ́n lè ṣí àpótí ẹ̀rí fọkùnrin ẹ free. màmá tẹ bá gbọ́ gbogbo ọ̀rọ̀ yín tó yàtọ̀ sí tẹ́ ẹ ti wí nǹkan. kò sóhun tí mo sọ tó yàtọ̀ àfi tó bá dẹ̀bì kún ọlọ́run á jà fún mi àdàbí tí bá ti ṣe ibi tó bá fẹ́ gbé mi lọ bó jẹ́ pé kó lọ búra any place tó bá lè gbé mi lọ mo ti sọ̀rẹ́dà fún òun ló mọ torí ó ti sọ ní station pé a máa lọ lé ọba torí ọ̀rọ̀ ti wà ẹ máa gbọ́ tó bá jẹ́ pé èdè ayélujára la ti fẹ́ lọ búra ńkọ́. mo rẹ́dì torí ó sọ fún ara ẹ̀ ó lẹ́ni bá gẹ̀rùn ọmọ òun ó ní 7 days lákú ó gẹ̀rùn ọmọ látọ̀ 25 ó gbọ́mọ wá ní January ó gbọ́mọ wá ní July 1 tó wá mọ́ ọlọ́pàá mú. bó ní ṣọ́ọ̀ṣì ọjọ́ ọmọ yẹn wà.
bàbá ọjọ́mọ́ wà lókè Jẹ̀bú náà. ok ṣáwọn níjọga àgbà. bẹ́ẹ̀ ni. àwọn ló tẹ́ pẹpẹ rí fún yín. àwọn ọ̀ǹda àwọn ọmọ ti jáde àwọn ló wọ́n mọ ẹni olórí ẹlẹ́rìn ló wá tẹ̀ ní òun ṣe bébì. ìyá kí ló wá dé tóbìnrin fi ń pariwo pé ẹ gbọ́mọ mi fún mi kí ló dé tó fi pariwo lọ́jọ́ náà lọ́dọ̀ yìí. ó ní mo sọ ẹ mo ní ìgbà tí wọ́n gbé ọmọ yẹn tí wọ́n fẹ́ẹ́ fẹsẹ̀ ìkanlẹ̀ lẹ́nu ọ̀nà ilé ẹ̀rí yẹn ẹni tó fẹ́ẹ́ fi kanlẹ̀ wà ń ta àpòsù yẹn wà ń ta tó fẹ́ẹ́ fi kanlẹ̀ kọ́mọ yẹn dàbí pé ó wu ẹni yẹn pé kò rírí ló fi sọ pé ẹ̀ tí ẹ ò lè ké bí ìṣẹ́jú kan yẹn pé ẹ̀ tí ọmọ yìí pé òun ti mọye tóun náà lé lọ́wọ́ lórí pé kàn gbé fóun ó dẹ̀ gbọ́mọ ẹ̀ fún ó dẹ̀ kí mi pọ́ dàbọ̀. ṣó ti tán báwo nọ́mbà yín ṣe wá dọ́wọ́ ara yín. òun fún ara ẹ̀ ló kúnlẹ̀ tó sọ pé mọ́mí ẹ jọ̀ọ́ ẹ fún mi nọ́mbà. ìgbà tó wá ń pè yín kí ló dé tẹ̀ yọjú sí mọ́ tó lóun fẹ́ wá rí yín. ṣé mo mọ ibi tó ń gbé ni. tó lóun fẹ́ wá rí yín bolẹ̀ lẹ́ẹ̀ lọ. mo lọ rí òkè ṣé màá tọ́jú ti ẹ̀hún tí yàn ṣe mo rò pé ó ń bọ̀ ni mo dẹ̀ sọ fún mo ní tó bá ń bọ̀ kó má bá mi torí mo máa ń lọ rí òkè o mo ní kó pè mí ó lóun mú yàn bọ̀ wá gbàdúrà mo ní mo wà lórí òkè tó bá ti ń bọ̀ pè mí o kó má di pé o dé o ò bá mi. ìgbà tóbìnrin jáde lọ́dọ̀ yín kí lẹ̀mí Olúwa bá yín sọ. ṣé ìgbà tó jáde bó ṣe jáde yẹn lẹ̀mí mọ́ sọ fún mi pé. ẹ sún ẹnu mọ́ kínní yẹn wá. bó ṣe jáde tó ń lọ báyìí lẹ̀mí mọ́ sọ pé àkóbá mo dẹ̀ sọ pé irú àkóbá wo torí mi ò ṣe nǹkan dọ̀tí sí mi ò fọwọ́ kan mọ́ ẹ̀ ọkùnrin ló fọwọ́ kan mọ́ ẹ̀ ọkùnrin tó dẹ̀ fọwọ́ kan mọ́ ẹ̀ wọn gbé bíléèdì sílẹ̀ rí wọn gbé sísọ̀sì síbẹ̀ wọn gbé síríǹjì síbẹ̀ tán lè fi ju ẹ pọ̀n ṣé aláyè pọ́ńbọ̀ ni aláyè pọ́ńbọ̀ débi pé I get ready dé sà. ìyá tẹ́ ẹ bá gbóhùn ara yín gbogbo mo ti sọ lẹ́ẹ̀kan mo ní mo lọ ọ̀dọ̀ dádì Gbénga Fílàní. bẹ́ẹ̀ ni mi ò mo ní dádì yẹn. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo ní wọ́n júwèé wọn fún mi. tẹ́ ẹ bá wá gbọ́ gbogbo ohun tẹ́ ẹ sọ tó yàtọ̀ sí tẹ́ ẹ wí nǹkan ìyá. kò sí ohun tí mo sọ tó yàtọ̀ sà. kò sí ohun tí mo sọ. ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ tán láti búra ń di Ayélálá báyìí. níwájú ọba májẹ̀mú màá dúró tì í. Ayélálá. tí n bá ti ṣe. ẹ má wọrí ẹ mú bọ̀ ná ẹ bá wa mú ìyá obìnrin ẹ wá ẹ gbójú yín ta lálẹ́ yìí o kò sí ọgbọ́n tẹ́ ẹ rí dá sí o ẹ bá yín gbọmọ yín lọ́wọ́ àwọn èèyàn because àwọn ti wà ń bí o. mo lẹ́lẹ̀rí ń ta o. kò sí ọgbọ́n tẹ́ ẹ rí dá sí madam. kò sí ẹjọ́ o ọgbọgba ayé tí ni wọ́n máa rí ẹ o láyé. ọgbọ́n dá sí madam ẹ bá ń gbọmọ láwọn. láyé nọ́wé. rọgbọ́n dá sí àjọ lójú ara wa ni. ẹ wá béèrè lọ́wọ́ wọn kò sí ọgbọ́n tẹ́ ẹ rí dá sí ma ẹ lè sọ̀rọ̀ lábẹ́ náà ń. ìyá kò sí ọgbọ́n tẹ́ ẹ rí dá sọ̀rọ̀ yìí. kò sí reason. gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ o Ọlọ́run ò gbójú sáfẹ́fẹ́ ọ̀nà ní reason èmi tí mo ṣe tó lé mo ṣe tó kọ́ bá rèé o mo gbójú mi síta kò sí reason. ẹ jọ jẹ́ àpà àwọn tó wà ń ta mi ò ní kẹ́ máa lò ó torí mo wá bẹ̀ wọ́n tí àṣẹ bàbá ni wípé kó jẹ́ kẹ́ni ìyẹn wọlé ẹ̀rí ó tẹ́ bá fẹ́ lò ẹ lò ó ọ̀rọ̀ tẹ́ sọ lọ́dọ̀ Gbénga Fílàní ikú òforí burúkú mú yàn ọ̀rọ̀ tẹ́ sọ lọ́dọ̀ Gbénga Fílàní àwọn ló dúró síbẹ̀ yẹn tó bá fẹ́ tàmírà kó tàmírà ọ̀rọ̀ tẹ́ sọ lọ́dọ̀ wọn. kò sí ohun tí mo sọ fún wọn pé kọ́mọ yẹn lè wọlé ẹ̀rí la fi lọ bá wọn mi ò bá wọn pé mi ò wá sórí ètò. wọ́n gbé ọmọ yìí wọlé ẹ̀rí. ọmọ wo náà gbé wọlé ẹ̀rí ẹ débẹ̀ sọ fẹ́ wọ ẹnu ọ̀nà ẹ má jẹ́jọ́ sà ẹ má ṣèdájọ́ ohun tí ẹ ò rí sà. ìyàwó lè. dáàdì ẹ débẹ̀. ẹ dẹ́lẹ̀ ẹ dẹ́lẹ̀. ọ̀rẹ́ mi gbọ́dọ̀ ọmọbìnrin ti fi yàjẹ́ mi jìnnà náà láì lè yìnyàn. ṣẹ́mi mímọ́ ló ń gùn yín ni àbí agbára. ẹ̀mí mímọ́ ògùn mi ìyà tó ti fi jẹ mí ló ń dùn mí. mo sunú sẹ́ẹ̀lì. ẹ̀sùn sẹ́ẹ̀lì. yes mo tún sẹ́ẹ̀lì wọ́n bẹ̀ẹ̀lì mi wọ́n tún transfer kéèsì wà ní station. ìyá ẹ nígbàgbọ́ nú Ayélálá. ẹni tí tẹ bá gbé tára mi bá ti mọ́ sà. ẹ bá wa mú bàbá tó tẹ́ pẹpẹ rí ẹ bá wa mú wọn wá. tára mi bá ti mọ́ ayege ìyẹn ní pé tí n bá ti dọ̀tí Ọlọ́run kérúbù kó dọ̀tí mi tí n bá ti fọwọ́ kan ohun ìtùlẹ̀ asán yé ṣùgbọ́n tí mi bá ti ṣe Ọlọ́run á jà fún. ta ló gẹrun orí ọmọ yẹn. kò sẹ́ mi ò ṣọ́ọ́ṣọ́ orí ọmọ ni ẹ bèrè lọ́wọ́ ẹ̀ káàpù wà lórí ọmọ yẹn ṣọ́ọ́ṣọ́ orí ọmọ ni. ìyá ọ̀rọ̀ ẹnu yín tẹ́ bá gbọ́rọ̀ ẹnu ara yín ṣé. dáàdì kò sọ̀rọ̀ sà bọ́ọ̀rọ̀ bá wà ohun tí ẹ bá máa ṣe sí mi bọ́jọ́ òun ló pa mí tí mo kúrò lórílẹ̀‐èdè ayé mo gbà àwa ò pa yín. tí n bá ti ṣe
kí ni ìdí tí ẹ fi èwo ni sọ̀rọ̀ ìyá yìí ti pọ̀jù náà. kí ni ìdí tí ẹ fi sọ̀rọ̀ àkóbá nígbà tọ́rọ̀ yẹn tó obìnrin yẹn ń lọ. ṣebí bó ṣe lọ ni ṣé mi mímọ́ máa fara pamọ́ jẹ̀yàn níyà ni. ṣé bó ń fọ́ra ẹ̀ ló kúlẹ̀. mo ń gbọ́ yín ẹ bá wa mú mọ́ àbá yẹn wọlé. ṣé ọ̀gá àgbà mọ̀ yín dáadáa báyìí. wọ́n mọ̀ mí o ọ̀rọ̀ yìí ti dọ̀dọ̀ wọn wọ́n ti lọ bá ibùdó ìyá mi Elizabeth ló wá ń bẹ̀lì wa àti bàbá akẹ́kẹ́ àti bàbá akọgun ẹ̀rí ló wá ń bẹ̀lì wa ní station méjèèjì tọmọbìnrin yìí kó wa lọ ṣálòwò orí wọn ni. ó ṣàwá ṣọ́ọ̀ṣì yín. wọ́n wá bẹ́ẹ̀. ọ̀dà ìbá tí ìran wo ni kí ló dé tẹ́ fi pé ṣàpòsù ni wọ́n tẹ́ fi ní kó wá jẹ́ páwọn ní òwà gbọ́ wọn lọ́wọ́. obìnrin ò wọ ọbẹ̀ yẹn obìnrin ò dẹ̀ ń gbọ́mọ lélẹ̀ ń bẹ̀. ṣé ńgbà tí obìnrin yẹn kọ́kọ́ dé ṣé kò sí ẹ̀mí mímọ́ tó bá yín sọ̀rọ̀ ńgbà yẹn ni ńgbà tó kọ́kọ́ dé. ohun tó sọ láàkọ́kọ́ tó kọ́ dé tí mo ti káńsẹ̀lì ẹ béèrè lọ́wọ́ mi ìríran sí. ẹ dìde ẹ jẹ́ kí bàbá ẹ̀ rí ó wá jókòó. èyí tó fẹ́ pa mí gbà nílùú Àkúrẹ́ mi ò mọ̀ ó ní kó má lójú wọ́n jọ lójú wa papọ̀. àwọn ọmọ náà ìyá ọmọ máa pè é. wọ́n jọ lójú wa ní o ìyẹn ní mi níta. pósítà àjọ máa gbé òbu wa ní kò sọ̀rọ̀ yìí. ẹ kalẹ́ sà ẹ bá wa ṣí fìlà yín yẹn náà. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ bàbá. ẹ̀yin èèyàn tí ẹ máa ń gbọ́ wa ẹ lè darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kó sún síwájú díẹ̀ ń bí. ọ̀pá 16 years wá fìyà jẹ mí mo tún ní sẹ́yìn. náà wọ́n lè mọ́ lè lò àbí ṣé ó ti pọ̀ jù àbí. máa jẹ́ kí tì mí dì. ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa bí ọ̀rọ̀ yìí ti ń lọ lórí YouTube tí ẹ bá ti search fún ọmọ ẹ̀dẹ́mà àti lórí TikTok ọmọ ẹ̀dẹ́mà àti lórí Facebook Babátúndé Bámgbóyè ọmọ ẹ̀dẹ́mà. ẹ kálẹ́ alàgbà àbí ṣé pásítọ̀ ni àbí àpòsù. gbogbo tẹ bá pè. mi ò mọ ká mọ kọjá yìí wa láti sọ bẹ́ẹ̀. gbogbo tẹ bá pè mo ẹ mọ̀ pé ẹni èèyàn Ọlọ́run a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ènìyàn Ọlọ́run. Ọlọ́run apọnyin lẹsà. àmín. kí lorúkọ yín sà ẹ bá sún síwájú díẹ̀ sà. orúkọ mi Ọdúnayọ̀. Ọdúnayọ̀ kíni. Ọdúnayọ̀ Gbénga. Ọdúnayọ̀ Gbénga ọmọ ìlú wo ni. ọmọ Àkúrẹ́ ni mo rè olóye mẹ́kùn. ṣé pásítọ̀ ni yín àbí wòlíì. prophet ni mí o. prophet sínú ìjọ wo. inú ìjọ Siane Church. ó ti tó ẹ̀rí mélòó tẹ́ ti báyàn dálẹ̀. mi dẹ́rìí ńlẹ̀ ṣùgbọ́n ìrìn àjò màmá ẹ̀ náà pè mí sí tí mo dẹ̀ wá. irú ìrìn àjò wo. kí wọ́n bá wọn ṣe program ohun tó gbé mi wá nìyẹn. wọ́n lẹ́yìn lẹ bá wọn ṣe tẹ́pẹ́pẹ́ rí. ẹ bá wa wọ́n lẹ́yìn lẹ bá wọn ṣe ètò bí ẹ̀rí ṣe dé ilé ìjọsìn yẹn. wọ́n ní èmi mo bá wọn ṣe. bí ẹ̀rí ṣe dúró ẹ. Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ ń ṣe ènìyàn. ṣùgbọ́n ẹ̀yin lẹ ṣe. mo ní Ọlọ́run ló ṣe gbogbo ẹ̀. rárá amọ̀pọ̀ Ọlọ́run ló ń ṣe ètò tá à ń ṣe náà Ọlọ́run ló ń ṣe ẹ̀yin lẹ ṣe ètò bí ẹ̀rí ṣe dúró. kí lẹ sọ sà. mo lẹ́yìn lẹ ṣètò bẹ́ẹ̀rì ṣe dúró. mi ò gbọ́rọ̀ yín. à ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin lẹ ṣètò bẹ́ẹ̀rì ṣe dúró ní ilé ìjọsìn. Ọlọ́run ló ṣe é kì í ṣe ènìyàn. a mọ̀ pé Ọlọ́run ló ń ṣe ètò tá à ń ṣe Ọlọ́run náà ló ṣe é bọ́ ẹ̀yin lẹ ṣètò bó ṣe dúró. amọ̀nà lèmi jẹ́. ẹ bá wa sọ̀rọ̀ ẹ má lò. èmi náà wà pẹ̀lú yín mo ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yín náà. mo ń gbọ́ yín. amọ̀nà náà ni mo jẹ́. amọ̀nà bíi ti báwo. ẹ̀yin lẹ arrange ẹ bó ṣe wà ní ṣọ́ọ̀ṣì. ń ṣe mi mọ arrange ẹ o. ẹ̀ta ló ṣe é. èmi ò mọ̀ mo bá gbogbo nǹkan tó wà ń lẹ̀ ń bẹ̀ ni. wọ́n lẹ́yìn lẹ ṣètò ẹ̀. kò possible aṣọ black tó wọ ẹ máa bọ o ẹ máa bọ sà ẹ sà ẹ máa bọ nǹkan tó máa á jáde gbogbo á jáde. ó ti bọ orúkọ mi já mi. a lè gbà aṣọ black tẹ wọ fún yà nígbà ọmọ Àkúrẹ́ máa gbọ́ ọmọ Àkúrẹ́ ẹ máa bọ gbogbo aṣọ yìí ẹ máa bọ black ẹ jáde ẹ jáde kí ló jẹ bẹ ẹ jáde ẹ máa sọ ìyẹn ni ká máa bàdé ẹ jáde kí lẹ sẹ òtútù jẹ jẹjọ mú wa ni ló jẹ bẹ mo ń gbọ́rọ̀ yín. ṣé ṣọwọ́ yín ni kọ́kọ́rọ́ bí wà àbọ̀rọ̀ ti wá. ó lè wà lọ́wọ́ yín ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ń lò ọwọ́ Ọlọ́run ló wà. ṣé jà lẹ fẹ́ wá bá wa jà ń bí. mi bá yín jà bẹ́ẹ̀ ṣe bèrè náà ni mo dá yín lóhùn. ẹ ní sùúrù
ẹ bá wa mú ìyàwó ilé jáde náà. bẹ́ẹ̀ ṣe ń bèrè mo ṣe máa dá yín lóhùn mà. ẹ jáde á pé ìyàwó ilé padà ìyàwó ilé ẹ jáde náà. kò sójú ṣáájú ń bí àìsójú ṣáájú ń bí. a ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ayé òròjú wọn rọgbọ́n dá sí. wọ́n máa bọ́ gbogbo ilé tó kó sí yẹn. ìyẹn ò kàn yín bọ̀dá kò kàn yín. kò ṣe ní kan wà fún kíni. ohun tá a pè yín wá síbí ló kàn yín kò kàn yín. mo ń gbọ́rọ̀ ṣé ń gbọ́rọ̀ mi. ohun tá a pè yín wá bí. wọ́n lẹ́yìn lẹ tẹ́ pẹpẹ rí. níṣẹ́ mi mo tẹ́ pẹpẹ rí mo bá wọn bẹ̀ mo wá bá wọn ṣe àjọ̀dún ni. ìyá lẹ́yìn lẹ tẹ́ pẹpẹ rí fún wọn. níṣẹ́ mi mo tẹ́ pẹpẹ rí mo wá ṣe àjọ̀dún ẹ̀rí fún wọn. ọjọ́ tí obìnrin yìí wá sílé ìjọsìn kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà. mi ò mọ ohun tó ṣẹlẹ̀ ibi tí mo jókòó sí wọn àti ìyá náà jọ lọ́rọ̀ mi rí wọn rí mi mọ̀ wọn rí ìyá ní kí wọ́n bá wọn ṣe prógáàmù ni mo dẹ̀ kó lórí òkè mo dẹ̀ gbà tọ̀dọ̀ wọn wá mo dẹ̀ jókòó sílé àánú mo dẹ̀ ń gbàdúrà bí tí mo ti ń gbàdúrà náà ti pè mí pé àpọ́sù mo ní ma ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ bá mi fi ẹsẹ̀ ọmọ yìí kanlẹ̀. ta ló sọ bẹ́ẹ̀. ìyá àdúrà. ok pé kí n jọ kí n fẹsẹ̀ ọmọ yìí kanlẹ̀ níbi iwájú pẹpẹ Ọlọ́run wà ní òkè ọwọ́ mi lélẹ̀ mo wọṣọ ara ni ìyá ní kí n wọ gámẹ́ẹ̀tì o pé òun ò fẹ́ mo dẹ̀ wọṣọ àdúrà ọmọbìnrin dẹ̀ gùn ṣe kíni mo tẹ́wọ́ mi báyìí lélẹ̀ mo yáwọn pé ọwọ́ tí mo tẹ́ tó bá rí kùmọ̀ àbí iṣu àbí ọ̀bẹ ńbẹ̀ kò yẹ kó lè gbọ́ ọmọ sórí ọwọ́ yìí náà. tó ní kí n bá wọn gbọ́ mọ̀ pé ọ́síjìn ló fi gbọ́ ọmọ yẹn dúró ọ́síjìn ló fi gbé ọmọ yẹn dúró pé náà fi gbé wá sọ́dọ̀ yín. pé ọ́síjìn ló fi ń tọ́jú ọmọ yẹn. ṣé oxygen yẹn wà ń bẹ lọ́jọ́ tó wá sọ́dọ̀ yín. èmi ò mọ̀ bóyá yọ̀ àbí kò yọ̀ mo yà fẹsẹ̀ ìkọlẹ̀ níwájú. rárá mo ń béèrè lọ́wọ́ yín kí lọ́jọ́ tó wá sí ọ̀dọ̀ yín yẹn ṣé ó gbé dọ́dọ̀ yín pẹ̀lú oxygen yẹn. èmi ò mọ̀ mo níbi tán tí mo jòkó sí náà ti pè mí pé kí n bá wọn fẹsẹ̀ ìkọlẹ̀ níwájú pẹpẹ mo dẹ̀ bá wọn fẹsẹ̀ ìkọlẹ̀ níwájú pẹpẹ ó tún fi kúnlẹ̀ gbà lọ́wọ́ mi mo dẹ̀ ṣàdúrà fún pé Ọlọ́run máa wo ọmọ yẹn ó dẹ̀ ṣàmì ó tán. Ọlọ́run tó ṣẹ́jú mélòó lọ́dọ̀ yín ni. mi lo 2 minutes. kí ló wá dé tó fi gbé ta. èmi ò mọ̀ mi mọ̀ nǹkan tó ń kí n ṣe ni mo fi ẹsẹ̀ ìkọlẹ̀ mo dẹ̀ gbé fún kò dẹ̀ gbogbo distance tó dẹ̀ wà láàrin wa. ṣé pẹpẹ àbẹ́rí. kì í ṣe pé kò ń ṣe rí ibi pẹpẹ kì í ṣe rí wọn gbé sílẹ̀ rí. ẹ gbé sílẹ̀ rí. wọn gbé sílẹ̀ rí pẹpẹ ní pẹpẹ lélẹ́yìí ibi tán yà sí mímọ́ fún ẹ̀rí lélẹ́yìí pẹpẹ ní ibi tán yà fún ibi pẹpẹ yẹn olóòdẹ kọ̀ọ̀kan kúnlẹ̀ bẹ̀ ẹ sà ẹ má ṣerú ẹ sà máa pariwo yí fáyé o ẹ má pariwo yí fáyé o ẹ lè tẹ́lẹ̀ sọ sétí wọn o kò yẹ kẹ́ sọ̀rọ̀ sétí wọn náà. ẹ má wọrí ohun tá a lò wá. ẹ jókòó náà kò yẹ kẹ́ sọ̀rọ̀ sétí wọn lẹ́yìn bá ti wá jẹ́ rí. ohun tá a lò wà ń bí pariwo tó bá fẹ́ pariwo. kò yẹ kẹ́ bá ti wá jẹ́ náà ẹ̀dẹ̀ lọ́sọ̀ọ̀ sétí ẹni tó ń ṣètò ṣe bọ́ ṣe ń ṣe nǹkan nìyẹn ni. àwa la ní bí bọ̀dá. kì í ṣe bọ́ ṣe ń ṣe nǹkan nìyẹn sà ẹ pè wá bí ni ẹ bá lè rí òótọ́ ọ̀rọ̀ ló jẹ́ kẹ́ pè wá wá bí ẹ kò yẹ kó sọ̀rọ̀ sí ilé tí náà. ẹ̀yin ò kàn yín. ọmọ àkúrẹ́ gbà mí náà. ẹbí tá à ń béèrè lọ́wọ́ yín là ń béèrè. ọmọ àkúrẹ́ gbà mí o ọmọ àkúrẹ́ gbà mí kò yé mi o. kò sí àyọ̀bọ̀n sí yín bí tá a wà yìí. ìlọ ilé tẹ́ ń ṣe apanilélẹ̀ ilé tẹ́ ń ṣe ojúdà lọ ilé kí náà sọ sí ilé tí báyìí kí lè fẹ́ ṣe fún wa bí. ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ sà. mo rò pé ìránṣẹ́ Ọlọ́run ni. ẹ má sọ̀rọ̀ ẹ tí wọ́n ti máa wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn kí wọ́n fọ̀ bọ́ọ̀lù mi. kí ni mo ṣe fún yín báyìí. kí lè ṣe fún mi báyìí ẹ ń gbóhùn lẹ́nu mi wọ́n tún sọ̀rọ̀ sí yín létí àbí. ẹ tán bá sọ̀rọ̀ sí wa létí ibi òun ṣe ilé ìjọsìn yín náà. ẹ sà ilé tí mo mọ̀ nìyẹn jọ. so ilé tí mo mọ̀. ṣé ẹ fẹ́ dàbí irú ni. Ọlọ́run ò ní jẹ́. ṣé ẹ fẹ́ dàbí báyìí irú ni. Ọlọ́run ò ní jẹ́ o. ẹ sún síwájú bọ̀dá. Ọlọ́run ò ní jẹ́. ṣé ẹ fẹ́ dàbí irú ni. wọ́n á ní sùúrù wá gbọ́ àìgbóhùn lẹ́nu mi kì í ṣe pé kán máa sọ sí ilé. àyọ̀bọ̀n tì yín náà. kẹ́kọ̀ọ́ mi gan ó tó bẹ́tà ju nǹkan tẹ́ ń ṣe fún mi báyìí. tán bá ṣe àyọ̀bọ̀n tì yín báyìí. kẹ́kọ̀ọ́ yanjú mi gan ó bẹ́tà ju nǹkan tẹ́ ń ṣe fún mi. ká fi ìdájọ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. àìpáyàn bí. ẹ já fi ìdájọ́ Ọlọ́run lọ́wọ́ náà ẹ jẹ́ k'Ọlọ́run ṣe ìdájọ́ náà. àìpáyàn bí bọ̀dá. ohun tí mo mọ̀ nìyẹn olóòtú kò sí nǹkan tí mo mọ̀ lẹ́yìn yẹn. ìgbà tí kí ló wá dé tọmọ yẹn lò bí ìṣẹ́jú mélòó kan nù lé ń bẹ lọ́dọ̀ yín. kò ṣe inú ilé wájú pẹpẹ ni lọ́fẹ̀ẹ́sẹ̀ kan lẹ̀ òyà ẹ̀dẹ̀ dúró sẹ́yìn mi bẹ́lẹ̀ ìyá ẹ̀ ó dúró sẹ́yìn mi ìyá ẹ̀ ó dúró sẹ́yìn mi ẹ̀ẹ́sà ẹ máa ṣí aṣọ ojú. a jókòó èyí kọ́ lẹ máa control wa ń bí bọ̀dá díẹ̀díẹ̀ ṣẹgbọ́ tí n bá dákẹ́ sí yín díẹ̀díẹ̀ ṣẹgbọ́ díẹ̀díẹ̀ ẹ lè wá bí wá fọ̀bọ̀ lọ mí. èmi náà lè fi lọ mí náà mi mọ̀ ṣe ṣe bébè díẹ̀díẹ̀ mi àti yín ò bá yín jàǹbí ẹ̀yin kọ́ lẹ máa sọ tá à ń ṣe ní báyìí díẹ̀díẹ̀ sà. mo wà pẹ̀lú yín. so sà ìyá ẹ máa bọ̀
ẹ ká ṣòro ẹ bá ń gba ọmọ lọ́wọ́ wọn. ẹ jẹ́ kán gbọ́mọ ẹ̀dá ní gbogbo ọ̀rọ̀ máa rí. ìyẹn kọ́ ló kàn yín náà òun. ẹ ṣà ẹ jẹ́ kán rí ṣe wọ́n lójú tiwa ẹ jẹ́ kán ká ojú wọn sílẹ̀ kan. yóò wá bí ìyá ẹ máa bọ̀ ẹ bá ń gba ọmọ lọ́wọ́ rẹ̀ aṣọ tó wà lórí yín ẹ máa ka kúrò. ẹ máa ka pátá ni. kò possible madam ẹ wá síbí jáde ẹ fẹ̀sùn káwọn èèyàn. ẹ máa èmi bẹ́ẹ̀ ṣe wà ẹ mọ̀ pé mo lórí ọ̀fẹ́ àti kọjú kámẹ́rà sí ẹ wá síbí madam. ẹ máa ka mi nígbà o. kò kàn yín wọ́n fẹ́ gbọ́mọ fún wọn fẹ́ gbọ́mọ dání. wọ́n fẹ́ gbọ́mọ fún dádì. ẹ jẹ́ kó gbọ́mọ ẹ̀ dání kó máa bọ̀ níwájú ètò náà. bọ̀dá ẹ ní sùúrù níbí ṣé ń gbọ́rọ̀ mi ẹ ní sùúrù ẹ jókòó. iṣẹ́ yẹn á yọjú. ẹ máa bọ̀ madam ẹ ká ẹ yọ ẹ máa yọ spẹ́ẹ̀tì yọ àti spẹ́ẹ̀tì ojú yẹn máa yọ everything. ẹ madam mo lé agbára àti kọjú kámẹ́rà sí yín o. ṣé ń parọ́ mọ́ àwọn èèyàn wọ̀nyí ni. onírọ̀ ni ẹ go and sit down. níbo. and sit down. ẹ wá jókòó sí bíbá yìí náà. ẹ ṣí fèsì yín ẹ ṣí fèsì yín. ẹ bọ́ síbí madam ẹ sì fẹ̀sùn kàn wọ́n. ẹ bọ́ síbí ooru mú yín yẹn kò sí yẹn bẹ́ẹ̀. ok ẹ fún kámẹ́rà direct. ṣé ń parọ́ mọ́ wọn ni ṣé fẹ́ bètò jẹ́ fún wa ni. ẹ wá sọ̀rọ̀ tí yín náà wọ́n wá síbí. ẹ wá jókòó ṣe bá ṣàyọjú rà ní. ẹ̀ka ẹ̀rọ àṣà. yes. madam ẹ bọ́ síbí ẹ̀yin là ń dúró dé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe lọ́sẹ̀ tó kọjá nìyẹn. ẹ dẹ̀ ọmọ yín tó wà lọ́wọ́ yín ọmọ tó wà lọ́wọ́ yín òun là ń du ẹ̀mí ẹ̀ kì í ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ lò ó lẹ̀ ẹ máa bọ̀ madam. ẹ bọ́ síbí kò sí tó máa ṣe yín iṣẹ́ ọ̀rọ̀ ọjọ́ ìjọba kọ́lẹ̀ wá ṣe ẹ wò ẹni tó jẹ́ odidi auditor general àbí auditor ni madam kò kàn yín ẹ ní sùúrù náà kò kàn yín madam ẹ má bètò ìjẹ́ fún wa náà ẹ bá ń gbọ́ ọmọ lọ́wọ́ wọn mọ́sánmá bá ń gbọ́ ọmọ lọ́wọ́ wọn ẹ wá sọ ntí. Hello. ẹ ṣí fìlà yín sẹ mi lè gbà ẹni kò sí iná kò sí fìlà yín sẹ wọn ní mi lè gbà orí ètò onímọ̀ wáyé ẹ jẹ́ kó máa gbẹ̀rọ̀ mi sà ẹni kò sí fìlà yín sẹ ẹ jẹ́ kó sí fìlà èèyàn máa bà mí lórúkọ jẹ́ ní àní Àkúrẹ́ níbi tó bí bàbá mi kò fojú pamọ́ àǹtí ẹ wá sórí iṣẹ́ eléyìí ẹ jẹ́ ká jókòó ẹ wá sórí iṣẹ́ yìí. ìlú tó bí bàbá tó bí ìyá mi. madam ayé fẹ́ rojú yín ẹ ṣí kíní tó wà lórí yín. kàn ṣí ẹ ṣí. rárá ọkùnrin yìí ó ń kọjá àyè rẹ o. ẹ sà ní kàn ṣí sà. wọ́n ti rí yín àǹtí wọ́n ti ẹ ń kọjá àyè yín o bọ̀dá ẹ ń kọjá àyè yín o. ẹ sà nígbà tó fi mí ìlú tẹ́ kọ́ mi jẹ́. ẹ ń kọjá àyè yín o. àǹtí ayé fẹ́ rojú yín ẹ lè fi nǹkan bojú ẹ lè fi anything ẹ ṣe ẹ lè fi nǹkan bojú ẹ kì í ṣọmọdé tó bá jẹ́ pé èpè tí báyìí ẹ ní sùúrù bọ̀dá ẹ ní sùúrù bọ̀dá. wọ́n yóò rújú mi tó bá jẹ́ pé. ṣé ìwọ ló ní station yìí ni àbí kí mi ní kí jẹ́ pé mo ní station. ẹ lè dá nǹkan borí náà ẹ jẹ́ agbọ́dọ̀ rojú ẹni tá à ń bá sọ̀rọ̀. gbogbo ilé iṣẹ́ ṣe ní èyí. agbọ́dọ̀ rojú ẹni tá à ń bá sọ̀rọ̀ ṣé ń parọ́ máwọn èèyàn wọ̀nyí ni ṣé ọ̀la ọmọ yín ò ṣe pàtàkì sí yín ni bọ̀dá ẹ̀ lè receive kí ló dé náà. ẹ sọ ọ̀gá ẹ ní sùúrù. tó bá kọjá yẹn bá ti fúnra mi gbé mi ò ní padà sílé ṣọ́ orí ẹ bẹ́ẹ̀ yẹn. ọ̀gá ẹ ní sùúrù ṣé mọ bí tẹ́ wà ìṣá. ẹ bẹ́ẹ̀ ní pásọ̀ ní ẹ bẹ́ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ní ṣé ìránṣẹ́ Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí ẹ bẹ́ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ní. ìyá ẹ ṣí kíní orí yín. kí lorúkọ yín. Adétúlá Esther. ojú ẹ̀ la fẹ́ rí náà bójú tẹ bẹ́yìn dé fìlà ṣé mo ṣí fìlà lórí yín ṣé mo gba fìlà lórí yín. ẹ má fi nǹkan kọ́fà ojú yín àǹtí mi gba fìlà lórí yín náà ẹ bẹ́ẹ̀ dé fìlà ṣé mo gba ẹ wá wojú ẹ̀ náà ẹ wá wojú ẹ̀ ń bí. àǹtí ẹ ní sùúrù náà àǹtí ẹ lè fi nǹkan bojú ẹ lè fi borí yín ẹ má mi ní kẹ́ ṣí orí yín lẹ ẹ ṣí sẹ́yìn díẹ̀ káyé rojú kí lorúkọ yín. Adétúlá Esther.
kó lọ wò lórí Facebook títí ẹ̀ ó dá nǹkan bójú ó ní àwọn iṣẹ́ mọ bàbá tó wá ìrí. Bẹ́ẹ̀ sà. Àti ìyàwó lè. Bẹ́ẹ̀ sà. Ẹ wo sà ẹ má jẹ́ kó jẹ́yìn lẹ́ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bínú sí láyé mi o. Ẹ má jẹ́ kó jẹ́yìn lẹ́ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ bínú sí láyé mi o. Mi bínú sí yàn lórí afẹ́fẹ́ rí o. Ẹ má jẹ́ kó jẹ́yìn lẹ́ni àkọ́kọ́ o. Tí n bá pọ́n yín lé ẹ pọ́n mi náà lé o. Ẹ má jẹ́ kó jẹ́yìn lẹ́ni àkọ́kọ́ o. Kí ló dé? Mo dẹ̀ ṣe sùúrù fún yín tó. Kí ló ṣẹlẹ̀? Ẹni ìránṣẹ́ Ọlọ́run ni. Mo bẹ̀ yín, mo ní kẹ́ má bínú. Ẹ má jẹ́ ó jẹ́yìn lẹ́ni àkọ́kọ́ o. Ẹ yá ní sọ pé kọ́ máa ṣe fìlà. Ṣé bí mi ò gbá fìlà lórí yín? Agbára mi ò gbá fìlà lórí èèyàn náà. Mo ní ẹ ṣí fìlà yín sẹ́yìn díẹ̀ kan rojú yín. Agbára mi ò gbá fìlà lórí ẹ, ojú ẹ̀ la nídìí. A dẹ̀ ti rójú ẹ̀. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ sà. Kí lorúkọ yín? Adétúlà Esther. Bàbá wòlíì ṣe ẹ mọ̀ wọ́n? Bẹ́ẹ̀ sà. Kí lẹ ni wọ́n ṣe fún yín? Ìgbà tí ìyá wòlíì yẹn tó pè mí tí mò ń lọ. Ẹ lè receive call bí pastor. Tí mò ń lọ ó lóun ríran sí mi ó lóun ríran sọ́mọ mi mo á ní mi ò lè dúró ó ní kí n máa bọ̀ ó ní kí n wọlé ó ní mò ń la àwọn kọ̀ọ̀kan kọjá mo á ní kò sí nǹkan tí mò ń là kọjá ẹ gẹ́ẹ̀tì mi mo ní kò sí nǹkan tí mò ń là kọjá mo ní. Báwo lẹ ṣe jẹ́ sí wọn? Ẹni kan jẹ́ káyé. So mo ní kí mo la àwọn mi ò fẹ́ kẹ́ ṣẹnu kátikàti ẹni sùúrù. Ó ní mo ti ṣí. Ẹlẹ́gbọ̀n yín ni ẹ bá wọn sọ̀rọ̀. So ó wá ní. Ẹ̀gbọ́n yín ló ń bá yín sọ̀rọ̀ yìí náà. Ó wá ní. Kílẹ̀ ó wá ní. Ọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba ni yín right? Ọ̀rọ̀ ìjọba kọ́ lẹ wá sọ ń bí. Ẹ gbọ́. Ó ní òun mò ń la àwọn kọ̀ọ̀kan mo ní mi ìlà anything kọjá ó dẹ̀ sọ pé kí ni òun lè ṣe fún mi mo á ní kò sí nǹkan tó lè ṣe fún mi kò sí nǹkan tí mò ń là kọjá ó dẹ̀ ní ó lóun á gbàdúrà fún mi ẹgẹ́ tì mí. Ta ló sọ pé òun á gbàdúrà fún mi? Ìyàwó lì ó ní òun rí i pé bí ọkọ mi ṣe kinní kan mo á ní kò sí nǹkan tí ọkọ mi ṣe ṣùgbọ́n àdúrà ni mò ń gbà fún mo ní kò sí anybody tí ò ṣe ń la nǹkan kan kọjá èmi ò dẹ̀ ń yájú ilé kiri ó ṣàwọn ní òun lè ràn mí ó ní ẹ̀mí Ọlọ́run sọ pé kóun ràn mí lọ́wọ́ kóun gbàdúrà fún mi wọ́n á ní èmi òun yájú ilé kiri ilé Ọlọ́run lèmi ń lọ ọmọ Ọlọ́run dẹ̀ ni mí ó wá ní òkè ó ní òun rí i pé mò ń la àwọn kọ̀ọ̀kan kọjá nílé ọkọ pé òun dẹ̀ máa bá mi gbétò àdúrà kalẹ̀ mo wá ní kò sí kan tí mò ń là kọjá o at the end of the day ló wá ní ọmọ ọwọ́ mi pé ẹ̀mí sọ fún un pé kóun gbàdúrà fún mo wá ní mo ní ọmọ ẹ̀ mo ní actually pé Ọlọ́run ìgbà tí mo rí pé Ọlọ́run ló bá mi rà á padà pé kò dẹ̀ sí nǹkan tó dẹ̀ ṣe láti gbà yẹn ẹ get mi so at the end of the day ó ní ilé ẹ̀rí kan ó wá tutọ́ sọ́wọ́ ó fi ra ara ọmọ yẹn mo máa ní èmi òun gbà kan tutọ́ sí ọwọ́ kan fi ra ara ṣé pásọ yìí wà ń bẹ nígbà tí wọ́n tutọ́ sọ́wọ́? ó wà bẹ́ẹ̀ òun àti wúmà kan wà bẹ́ẹ̀ àwọn àti. ẹni sùúrù náà òun àti wòlíì yẹn ṣé àwọn ṣé. ó wà nínú church pẹ̀lú one other woman yẹn gbọ́mọ obìnrin dání. sórí nígbà ó rí mi. rárá ẹ faraba ẹ má jẹ́ àdọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ tọrọ wòlíì ọ̀tọ̀ ọ̀rọ̀ tìyá wòlíì ọ̀tọ̀ ọ̀rọ̀ tí ẹ jókòó ẹ wá jókòó. ó rí mi òun àti woman kan. ẹ ní sùúrù ìgbà tí ìyá yẹn tutọ́ sọ́wọ́ ẹ gbójú sókè àǹtí ẹ̀gbọ́n yín ti wà ń bí ẹ̀gbọ́n yín sọ pé ìgbà tí ojú yín gbójú sókè ìgbà tí ìyá yín ẹ ní sùúrù ìgbà tí mọ́mì kó ẹyọ ìgbà tí mọ́mì yín ṣe ń gbọ́ mi ìgbà tí mọ́mì tí ìyá yẹn tutọ́ sọ́wọ́ tẹ́ni wọ́n tutọ́ sọ́wọ́ náà fi ra ọmọ yín lára ṣé bàbá yìí rí wọn. wọ́n wà ń bẹ̀ inú ìjọ bẹ̀ náà wà wọn àti obìnrin kan ó gbé ọmọ obìnrin dání wọ́n wà ń bẹ̀ so gbà tí ó ṣe yẹn tán ó wá ní pé Ọlọ́run pé òun ríran sọmọ pé òun á dẹ̀ gbàdúrà fún pé báwo ni ara ẹ̀ mú ní Ọlọ́run ni mò ń ké pè pé mi ò mọ̀ ń pa anything ó wá ní kí n nà sí iwájú pẹpẹ pé kí n sọ pé Ọlọ́run ẹ̀ rí gbọ́mọ mi wá ní tó bá jádùúrà kí n nà sí pẹpẹ mo dẹ̀ gbàdúrà fọmọ mo dẹ̀ lọ jùkú ọmọ yẹn wá mú ọyàn the next thing wá ní ilé ẹ̀rí kan wà pé wọ́n ṣẹ̀ ṣe àjọ̀dún ẹ̀rí tán ni pé ilé ẹ̀rí kan wà pé wọ́n máa ń kó àwọn ọmọ wọ́wẹ́wẹ́ lọ́bẹ̀ fún àdúrà ó wá fi wúmà tó jókòó sí ẹ̀gbẹ́ ẹni ó fi ṣe àpẹẹrẹ pé ọmọ wẹ̀. ẹ má sọ pé ní ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹni pásítọ̀ àbí bóyá wòlíì. pé ọmọ ọwọ́ ẹ̀ yẹn gan ẹgẹ́ tì mí kò ẹ́fà sọ fún mi pé ọmọbìnrin òun wọlé ẹ̀rí o
kò ever sọ fún mi pé ọmọ obìnrin ò wọ kò ever sọ fún mi pé ọmọ obìnrin ò ń wọ ṣé ń gbọ́ mi sà kò ever sọ fún mi pé ọmọ obìnrin ò ń wọlé ẹ̀rí torí ọmọ obìnrin tó wà lọ́wọ́ woman yẹn gan ó sọ fún mi pé wọ́n máa ń gbé wọ pé so kò ever sọ fún mi pé kó tó di pé ọkùnrin ń bẹ ẹ fọkàn ara yín balẹ̀ láti máa sọ̀rọ̀ kó tó di pé ó wá gbọmọ lọ́wọ́ mi pé wọ́n fẹ́ gbé wọlé ẹ̀rí. ta ló pe àpòsù pé kó wá gbọmọ lọ. wòlíì ni ó ní kó lọ ṣe yìí sí gáàsì. ṣé gbogbo gbàtẹ́yìn àti ìyàwó lè ń sọ̀rọ̀ ṣé àpòsù dá sí yín. kò dá sí wa ó dá jókòó pẹ̀lú wúmà yẹn wúmà yẹn náà gbọ́mọ obìnrin dání understand but ìgbà tí ìyàwó lì sọ pé kí ọkùnrin pé kán lọ gbé ọmọ pé kó lọ change aṣọ pé kó wá gbé ọmọ ẹ̀ wọlé pé ó máa fi ẹsẹ̀ ọmọ kanlẹ̀ ní ilé ẹ̀rí pé kò dẹ̀ lè pẹ́ nǹkan tó sọ fún mi nìyẹn kò dẹ̀ ever sọ fún mi pé ọmọ obìnrin ò lè wọ ilé ẹ̀rí kó tó di pé mo gbé ọmọ fi hàn ọkùnrin ni kò sọ fún mi pé ọmọ obìnrin ò ń wọ ilé ẹ̀rí ká ló sọ fún mi ni mi never gbé ọmọ mi sílẹ̀ bọ̀ ó ní wọ́n kàn máa fẹsẹ̀ ó ní gbogbo ọmọ wẹ́wẹ́ náà máa ń kó wọbẹ̀ ṣẹ́gẹ́tì mi ó ní wọ́n dẹ̀ ṣe àjọ̀dún ẹ̀rí ní Sunday ẹni mo á ní mi gbọ́mọ mi sílẹ̀ o pé ṣùgbọ́n tó bá yẹ pé o fẹ́ sáré gbàdúrà kó fẹsẹ̀ ẹ̀kan lẹ̀ rí mu ní no problem ìgbà tó wáyá tó gbọ́mọ ọmọ yẹn wá kí mo wá lọ sí ẹnu ọ̀nà ìgbà tí mo dé ẹnu ọ̀nà yẹn woman tí ó gbé ọmọbìnrin dání yẹn mo wá kákọ́tì yẹn mo wá rí i pé woman ẹ̀ máa ní ó ti ṣí ṣòkòtò ọmọ mi pápásì wà nídìí ìdí ọmọ yẹn mo wá ní bọ̀dá ẹ bá mi gbé ọmọ mi máa ní kò dá mi lóhùn yes kò dá níwájú Ọlọ́run alàyè níwájú kò dá mi lóhùn orí bẹ́ẹ̀dì ló tẹ ọmọ yẹn sí bẹ́ẹ̀ ni ìwọ ló kọ kìíní. Ọlọ́run máa dá ẹ lẹ́jọ́ ó máa dá ẹ lẹ́jọ́ pẹ̀lú iṣẹ́ ìta tó ṣe ó máa fojú sunkún ẹni pẹ̀lú kan tó ṣe pẹ̀lú ọmọ mi. ẹ má ṣe pé bọ́dà ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ni sà àpòsù ẹ máa gbọ́ àpòsù ó wá mo wá ṣí pọ́ọ̀tì yẹn ẹ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tí yín nísìn tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin náà padà wá sọ̀rọ̀ tí yín tó bá parí ọ̀rọ̀ tiẹ̀. ìgbà tí mo wá ṣí kọ́ọ̀tì yẹn ó tì green kọ́ọ̀tì ní kọ́ọ̀tì yẹn mo wá ní ẹsẹ̀ bá mi gbé ọmọ mi ó bó ṣe ń wò mí lélẹ̀ kò dá mi lóhùn ọmọ yẹn ṣàwà ló bẹ̀ wúmà tó wà pẹ̀lú ẹ̀ kó tó di pé wàá gba ọmọ yẹn àti wòlíì ṣẹ́gẹ̀tì mi sà wúmà tó wà pẹ̀lú ẹ̀ òun àti wòlíì ló ń pariwo mọ́ mi pé obìnrin òun wọlé ẹ̀rí wọ́n ní báwo lè ṣe máa gbé ọmọ mi wọbi tí mi ò mọ̀ tí kọ́ọ̀tì dẹ̀ wà bẹ̀ tẹ́ bá tiẹ̀ máa gbọ́ ọmọ wọlé fàdúrà ṣebí èèyàn máa rí nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ka kọ́ọ̀tì sókè èèyàn á dẹ̀ rí nǹkan tí ẹ̀ ń ṣe ṣùgbọ́n ìgbà tí mo ní kí ọmọkùnrin gbé ọmọ mi fún mi kò dá mi lóhùn ariwo tí mo wá ń pa ẹgẹ́tì mi tí mo ń pa ní ẹnu ọ̀nà yẹn pẹ̀lú bá ọmọ yẹn dẹ̀ ń ké ní wòlíì yẹn wá àti wúmà yẹn tó gbọ́mọ dání yẹn sọ pé iye obìnrin ò wọlé rí o ẹ kúrò ń bẹ̀ obìnrin ò wọlé rí o. ṣe fẹ́ wọ bẹ̀ ń gbà yẹn. mo fẹ́ wọ bẹ̀ kí ló gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ obìnrin ò kí ń wọlé rí o kò ṣe kíní kan ló pariwo mọ́ mi ìgbà tó yẹ tí mo bẹ̀ sí kéré pé ẹ gbà mí ọ ẹbí a máa yé mo ti ṣe wàhálà lórí ọmọ yẹn bá mi gbọ́mọ mi ìgbà yẹn bẹ́ẹ̀ ariwo yẹn ló wá tá lára kò ìgbà tó ṣe nǹkan tó ní ṣe tán ló ṣe wá gbé ọmọ yẹn fún mi ìgbà tí mo dẹ̀ gba ọmọ. ó tó bí ìṣẹ́jú mélòó. ó tó bí 30 minutes sà ìgbà tí mo tó wá gbé ọmọ fún mi ìyàwó líyàn ọmọ mi nìyẹn òun ti gbé wá ó wá ní kúlẹ̀ pé kán gbàdúrà fún mi mo fẹ́ lọ gbé tó mo kánjú mò ń lọ sí ibi tí mo lọ at the end of the day ni ó wá gbé iyọ̀ lé mi lọ́wọ́ ó ní tí bá ti délé ó lóun ò gbà tẹ́kọ̀ bọ̀ lọ́wọ́ mi o ó ní kí n bù sómi kémi àtàwọn ọmọ mi fi wẹ̀ mo á ní mi ò lè lo iyọ̀ kankan ó wá ní ó ní kí n ṣáà gbà pé kí n bá délé ẹ̀mí Ọlọ́run gbà tí mo wá délé ó ní mi gbọ́dọ̀ lo iyọ̀ yẹn mo wá ju iyọ̀ yẹn dànù mo ju iyọ̀ yẹn dànù ìgbà tó ọmọ mi àgbà ló wá bá ọmọ yẹn ṣeré ó wá rí i pé irun ọmọ yẹn ó já sí òun lọ́wọ́ ó wá pè mí ó ní mọ́mì they cut wọlé ẹ̀ mo ní how come mo èmi lè dáná lọ́wọ́ fún wọn ni mo wá gbómi kaná kíákíá tí mo ní kí n wẹ ọmọ ni mo rí gbogbo nǹkan tó ń ṣe fọ́mọ àtẹ̀kánná àti gbogbo ẹ̀ tó ń ṣe fún mo dẹ̀ pé ìyàwó ilé yẹn lálẹ́ yẹn mo ní ẹ wò ó mà mo ní ọmọ yẹn ẹ mọ̀ kankan nípa ẹ̀ wọ́n ní kọ́ má ti gẹrun ẹ o ẹ dẹ̀ gbọ́dọ̀ bá yí ọmọ jẹ́ fún mi mo ní mo dẹ̀ máa rí o mo ní tí bá dẹ̀ ń bọ̀ mo ní màá pè é ó wá di the following day mo pè é ó lóun ti lọ sórí òkè ó ló dẹ̀ máa tọ́jọ́ mẹ́ta ó lóun sí lára lọ́wọ́lọ́wọ́ báyìí
mo wá pe èèyàn mi kan, èèyàn mi yẹn wá sọ fún mi pé kí n má sọ nǹkan tí mo ṣàkíyèsí fún pé ó lè sá lọ. Ó wá ní pé kí n lọ sí police station pé kí n lọ mú. Bí mo ṣe gba ọ̀nà family lọ nìyẹn, bí mo ṣe gba ọ̀nà family bọ̀ mo wá lọ. Ọjọ́ tá fẹ́ lọ mú, òun nìkan ló wà ní ṣọ́ọ̀ṣì tó ti gbogbo ṣọ́ọ̀ṣì mọ́ra níyàwó Wòlíì àti wíńdò àti ilẹ̀kùn tó ti mọ́ra. Lọ́jọ́ yẹn àwọn ọlọ́pàá ṣàṣọ pé kó jáde pé kó tẹ̀lé wọn lọ sí station. Ìgbà tá máa bẹ̀rẹ̀ ọkùnrin yìí ẹgẹ́ tí mi ìgbà tá máa bẹ̀rẹ̀ ọmọkùnrin tó gba ọmọ lọ́wọ́ mi ó sọ fún àwọn pè lórí fóònù. Ìgbà tá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní òun ò mọ̀ rí, ó ní kì í ṣọkọ̀, ó lóko wá bá ń gbé ẹ̀rí ni. Bá àwọn èèyàn wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé báwo lẹni tó ò mọ̀ rí ṣe máa wá bá ẹgbẹ́ ẹ̀rí tó dẹ̀ ní kẹ́nìkan máa gbé ọmọ lé lọ́wọ́, ṣé o mọ̀ pé ó lè ṣe ní jàǹbá ni? Tó bá jọ́lẹ̀ tó bá jẹ́ kidnapper ńkọ́? Kí làwọn nǹkan tó tún ṣẹlẹ̀ sọ́mọ yín yàtọ̀ sí. Àtìgbà yẹn ara ọmọ yẹn ò yá máa lọ sọ́túnṣù máa lọ máa tọ́jú ẹ̀ láti gbà yẹn. So mo ẹgbà tí wọ́n ti DPO tó attend sí kéèsì yẹn ní Fanibi wá tó wá ní òun á transfer kéèsì yẹn lọ pé this one is beyond branch kí ni pé kàn transfer lọ sí pé òun ò lè sọ pé kí n má fight for my right pé kàn transfer lọ sí A division. Ìgbà tó máa transfer dé A division ní DPO tó wà mẹ́rin pé ká competition wa. Bọ́ àwọn èèyàn bí èèyàn àwọn àbí àwọn ayé àwọn ló sọ fún mi pé kí n máa lọ sọ́mọ ẹ̀dẹ̀ mọ̀ pé ilé ìgbìsí pé èèyàn tó bá lè fa omi okó ọmọ pé ó fẹ́ fi ṣe ògbó owó ni tó lè gẹ́rù orí ọmọ dada ó fẹ́ bà ayé ọmọ yẹn jẹ́ ni. Ẹ bá mi dì í mú ó fẹ́ bà ayé ọmọ mi jẹ́ ni. Ẹ bá mú ìyàwó mi wá padà. Ìgbà tó fi lọ sí ọ̀wọ̀ yẹn ṣe ló lọ ta irú ọmọ mi tó lọ ta sí ọ̀yọ́ ta fáwọn onífàlì. Wọ́n pariwo òṣì mi wọ́n lọ dá ẹlẹ́bi. Ẹ má sọ bẹ́ẹ̀ madam. Ṣé eré tẹ́ ń sọ yẹn ẹ má sọ bẹ́ẹ̀ pé wọ́n ti lọ tarun ọmọ yín torí ẹ̀rẹ́ rí àyè gbà mú. Ìgbà tó fẹ́ fi ṣe yẹn iná máa jó ẹni kò ní ṣiṣẹ́ fún ẹ. Káyì ìyá Olúrẹ̀mí aya Akínbọ́lá ẹ̀ka lẹ́mà o. Madam ṣe rí ẹ má sọ̀rọ̀ bóyá wọ́n ta irun ẹ̀mọ yín torí ẹ̀rẹ́ rí àrígbámú fún yẹn ohun tó ṣẹlẹ̀ sọmọ yín ni ẹ sọ ohun tó ṣẹlẹ̀ fọmọ yín ẹ bá wa mú ìyàwó ilé wa ẹ bá wa mú ìyàwó ilé wa ẹ̀yin madam ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ bá wa mú ìyàwó ilé wa ẹ bá wa mú ìyàwó ilé wa smart má bọ̀. Ẹ má madam ohun tó ṣẹlẹ̀ sọmọ yín ni ẹ sọmọ kò sí ní tó kàn yín pẹ̀lú àwọn nǹkan tó kù ẹ fi Ọlọ́run àtàwálẹ̀ kí lẹ fẹ́ ṣe yìí ìyẹn ò madam ẹ ní sùúrù ẹ bá mú ìyàwó ilé wa torí ọ̀rọ̀ tí agbọ́dọ̀ Ìlédèjì Ògúnbùsù yìí fi bàbá Wòlíì Olúalọ báyé bá ń jẹ́ ayé nìkan bínú Ọlọ́run Elédùmarè ẹ lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa lórí mo ń bọ̀ ẹ sọ sọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ṣe ń gbọ́ mi ìyá Wòlíì ni ìyá Wòlíì ẹ jókòó báyìí ṣé ẹ gbọ́ gbogbo ohun tóbìnrin yẹn ń wí ṣé ẹ gbọ́ ń ta. mi ò ní rédíò sórí. ẹ ní síta mẹ́rin kí ló dé tẹ̀ ń pariwo ń ta mẹ́rin ṣé ń jà ni ṣé ń yàtọ̀ yẹn ń jà ń ta màmá iyọ̀ tẹ́ fún obìnrin ńgbà tó ń lọlé bó lẹ ti rí iyọ̀ yẹn kí ló dé tẹ́ fi fún. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ẹnu ọ̀nà. ẹwọ́ yín mo ti ń béèrè ọ̀rọ̀. ẹnu ọ̀nà bẹ̀ mo fi sẹ́nu mi ìgbà tó ní kí n fún un nìkan tóun lè lò fún ọmọ yìí mo wá sọ pé tó o bá gbàgbọ́ iyọ̀ ló wà lẹ́nu ọ̀nà ilé ẹ̀rí mo dẹ̀ bú tẹ́ bá débẹ̀ ó wà ń bẹ̀ ó sì wà ń bẹ̀. kí lẹ ní kó máa fi iyọ̀ yẹn ṣe. mo ní kó fi wẹ̀ fún tó bá ti ní gbàgbọ́ mo ní gbọ́ o kí tó fún ẹ jẹ́ fi sẹ́nu mi o mo ní à ń déwájú dẹjọ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fi sẹ́nu gbogbo àwa tá a wà ń bẹ̀. ìgbà tọ́lọ́pàá wá mú yín kí ló dé tẹ́lẹ̀ mọ àpòsù rẹ̀. mi ò mọ̀ o mo ní kò sí ilé mo pé ó dẹ̀ wá program lọ́wọ́ ẹ lè lọ béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá yẹn mo súnbẹ̀ tó jẹ́ wípé mo jẹ́ pálábá ìyá. ọdún wo lẹ dá èrè yẹn sílẹ̀. ṣe bó aṣègbè lọ́n 22 ni. òun dẹ̀ wá lọ́n 25. ìyá ìgbà tọ́mọ yẹn wà nílé tóbìnrin ń pariwo ẹgbẹ́ ọmọ mi fún mi láàrin òun àti àpòstù ìgbésẹ̀ wo lẹ gbé ńgbà náà. mo ní kó gbé nǹkan ẹ̀ fún wọ́n dẹ̀ gbé fún. ẹ̀bẹ̀ lẹ́ẹ̀ pariwo ẹ̀bẹ̀ ní kò pariwo lẹ́ẹ̀kan. mi ò pariwo bí ti báwo. ẹ sọ bẹ́ẹ̀ ní kò pariwo lẹ́ẹ̀kan lẹ sọ nígbà tó ń sọ. mo ní ọmọ yìí bọ́n ṣe gbé fún àpòstù tó fẹ́ gbẹ́sẹ̀ kan lẹ̀ mo ní ọmọ tí ò mọ̀yàn rí mo ní ìgbà tó fẹ́ ké mo ní ìyá ẹ̀ wá sọ pé òun ò fẹ́ kó ké torí pé ẹ̀ tiẹ̀ condition ẹ̀
pé kí wọ́n gbé fún un mo ní wọ́n dẹ̀ gbé fún un. òun náà mo ti béèrè lọ́wọ́ yín yẹn ẹ ti ṣàlàyé àárín yẹn fún wa màmá o ta ló gé èékánná ọmọ yìí àti irun orí. kò sẹ́ni tó gé èékánná ẹ̀ tó bá ti gé èékánná ẹ̀ mi ò ní délẹ̀ lérí. mi ò ní ẹ ṣe pé wọ́n ṣe pé ń bí. mo lè sọ ohun tó bá ti dání lójú bàbá mi o a máa fògùn ẹgbárí ni o mi ò mọ ohun tóbìnrin fẹ́ pa mí gbà ní ìlú Àkúrẹ́. ẹ bá mi bí ilé rẹ̀ tí nǹkan ò bá ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ kò lè wá. kò sẹ́ni tó gé èékánná sà kò sẹ́ni tó gé èékánná. ṣé mo gbé bíléèdì síbẹ̀ ni. omi nǹkan ọmọkùnrin ẹ̀ tí ń jó ṣé kìí ṣé mo jó mu ni. ṣé pé bóyá ẹ̀rí yẹn lágbára láti. ẹ̀rí òjò kankan o ẹ má bẹ̀rí jẹ́ o ẹ̀rí òjò kankan bẹ́ẹ̀ ṣe ń bèrè yìí ni mo ṣe dáhùn ẹ̀rí kì í pa ni. nígbà tí obìnrin yìí pè yín láago 9 alẹ́ kí lẹ sọ. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń sọ. ẹ̀yin ni mò ń béèrè lọ́wọ́. ẹ lè béèrè lọ́wọ́ mi òun ló pè wọlé sà. ìgbà tó pè yín ní alẹ́ kí lẹ sọ. kí ni mo mọ̀ ṣe bí ohun tó bá sọ ni màá fi dá lóhùn ẹni kó sọ ohun tó sọ. ẹ̀yin ni mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́. mi ò mọ̀ gbà kì í ṣe ìgbà kan ló pè mí. ìgbà tó pè yín ẹ lè gbéṣẹ́ tì mí sí kọ̀ǹpútà kẹ́ ẹ wo gbogbo bó ṣe pè mí ìgbà tó pè yín lálẹ́ kí lẹ sọ. mo ní mi ò mọ̀ òun ló pè. ẹ̀yin àti ẹ sọ̀rọ̀ àbẹ́yìn àti ẹ ò sọ̀rọ̀. ó pè mí mo gbàdúrà fún lóru agbóhùn àdúrà sókè. pé ẹ̀sùn ẹnu mọ́ kínní. pé kọ́lọ́run kó dá sí i. ẹkún ló ń sùn lóru pé kí n dá sóhun pé òun rí mi bí ẹni tó lè gbàyàn pé bí ìyá lòun fẹ́ mú mi kí n jọ kí n ṣe báyìí. ìgbà tí ó wá padà kí lọ́rọ̀ àjọsọ tó tún padà wá lẹ́rìn yẹn àti ẹ̀ torí mo gbọ́ pé wọ́n lè rìkọ́ọ̀dù ẹ̀. ta ló sọ pé mo rí. ẹ rìkọ́ọ̀dù ọ̀rọ̀ àjọsọ ẹ̀yin àtobìnrin náà. ẹni tó bá rìkọ́ọ̀dù ẹ̀ kó gbé jáde. ìyá. dáàdì mi ò láìkí bẹ́ẹ̀ ṣe ń ṣe o dáàdì ẹ jọ̀ọ́ mo fọlọ́ọ̀ bẹ̀ yín ìyàn ló ní kí n lọ sábà yín wípé kẹ́ ẹ lè jẹ́ kọ́mọlé ìwọlé ẹ̀rí mi ò wá bẹ̀ yín pé mo ṣe nǹkan kan o. ìyá mo fọlọ́run alàyè bẹ̀ yín ọ̀wọ̀ níyàn ọ̀wọ̀ ní mi ẹ má kó gbó sàpò mi. ìyá bí n bá ṣe mọ ni ẹgbẹ́ mi torí ẹ̀ mọ̀ mí délé. ìyá ẹ mọ̀ mí délé o. ìyá mo ń dá yín lóhùn. gbogbo ohun tí ọmọ yìí ń là kọjá báyìí ta ló gérun orí rẹ̀. mi ò mẹ́ni tó gé torí ìyá ọ̀ṣun fìlà lórí ẹ̀ bó ṣe dé fìlà sí nìyẹn ẹni tó bá gé ẹni kan. àpòsù lò tó ṣẹ́jú mélòó nù ilé pẹ̀lú ọmọ. ohun tí wọ́n sọ yìí àpòsù tó lòun wọlé ni ohun tí wọ́n sọ yìí ò ju 2 minutes láàrin ọ̀nà yẹn ṣebí ìyá ọlọ́mọ yìí wà ń bẹ̀. ìyá o ṣe rí màá fi nǹkan kan hàn yín bí lọ́sẹ̀ tí ń bọ̀. ó dáa. màá dẹ̀ fẹ́ kí àpòsù náà rí nǹkan kan bí lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run á máa pàdé ń bí màá wá fi nǹkan kan hàn yín màá fẹ́ kẹ́ máa sọ lé lórí. ẹ mọ̀ n tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ti sọ nísìnyí báyìí wípé gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ irọ́ ni àbí. irọ́ ló pamọ́ mi ta ló fẹ́ gẹrun okó ọmọ ìta ló fẹ́ ó ní wọ́n discharge ọmọ ọ̀tọ̀ lèyí tó ń sọ káàkiri lọ́sibítù ọ̀tọ̀ lèyí tó ń sọ ní kíní ní station méjèèjì ṣé èèyàn jẹ̀yàn pa aláìlé nìyàn ni. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára. ṣé fẹ́ kí ikú sípò ìka ni. mi ò bá yín jà báyìí ẹ ṣọ́ta ni. ẹ má dúró sí mi lẹ́nu o mo fọlọ́run alàyè bẹ̀yìn. bàbá ọmọ ẹ̀jẹ̀ mà ẹ má pa ẹdìyẹ tútù sí mi lẹ́nu mo fọlọ́run bẹ̀yìn o. ìyá ẹ wò mí ṣe láàánú o ẹni tí wọ́n ṣe láàánú ni mí o ẹ má jẹ́ kọ́mọdé yìí ó bá ṣe ìránṣẹ́ mi jẹ́ o. ẹni sùúrù ṣẹ́rí afẹ́ rí òdodo náà ni tó bá di ọ̀sẹ̀. ọ̀rọ̀ wà station ó dẹ̀ gbé mi wá síbi pẹ̀lú ìyà tó ti fi jẹ mí tí mo tún sẹ́ẹ̀. ẹ má wọrí ṣẹ́rí. kí lẹ fẹ́ pa mí gbàsà. àpáyìn ọmọbìnrin yìí fẹ́ pa mí nì. ṣé mo yọ̀bẹ tì yín báyìí. ó fẹ́ pa mí nì torí ohun tí mi ò ṣe. ṣé mo yọ kùmọ̀ tì yín báyìí. ọmọ tí mi ò fọwọ́ kàn ẹjọ́ tó sọ pé mo gbọ́mọ̀ òun ni. ṣẹ́rí ẹnìkan wà lára àwọn èèyàn yín tá a bá sọ̀rọ̀ tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀. ṣé ó ní mo gbọ́mọ̀ òun ni. ẹ má wọrí ṣẹ́rí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa fi àwọn nǹkan kan hàn yín bí ẹ̀yin fúnra yín lẹ dáhùn sí tẹ bá rí ń bí lágbára Ọlọ́run àtàpọ́sù. ẹ bá fi tí mi ò fẹ́ hàn mí mi ní dá yín lóhùn. ẹ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin fúnra yín lẹ sọ lé lórí ayé ti gbọ́ gbogbo ohun tẹ́ ẹ sọ báyìí wọ́n wò wá wọ́n sì gbọ́ wa lọ. gbogbo ọmọ Nàìjíríà ni mo tún fẹ́ kẹ́gbá ẹni bá mọ ohun tí wọ́n lè ṣe káàkiri á fi tú. ẹ ṣáà ní sùúrù. kọ́ tètè gbé ìgbésẹ̀ o ṣebí màmá ìyàwó lè ẹni sùúrù ìyàwó lè ṣebí ọ̀nà kí àṣírí tú náà là ń wá ìbáyìí. àṣírí dẹ̀ máa tú. èèyàn máa ń mọ́rọ̀ wá bí ṣé ń gbọ́ mi màmá tí ó tún padà jẹ̀bi tá a padà rí pé ẹni sùúrù èèyàn máa ń mọ́rọ̀ wá bí tá a padà tún rí pé
orí ẹni tó máa ń mọ́rọ̀ wá ń gbà mí ó máa ń jálé wọn lórí bọ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run àjọ èmi àti yín náà lájọ rí àti Apostle mo mọ̀ pé bóyá ọkàn yín ó ti balẹ̀ ju bí ẹ ti ń sọ̀rọ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. ṣé gbogbo ìyà tí mo ti jẹ lọ́kàn mi á fẹ́. ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ fún àwọn èèyàn bíi méjì ẹ tí lè lọ a fẹ́ gbà pé àmọ̀ retí yín Apostle àmọ̀ retí yín lọ́sẹ̀ tó ń bọ̀ obìnrin tí ó mọ tí obìnrin béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ àmọ́ ẹ̀rọ àsìkò ní ṣe ń gbọ́rọ̀ mi ẹ̀yin lẹ́kọ̀ọ́ iṣẹ́ ẹ má wọ̀rí ẹ fẹ́ kárí di òdodo àbí. ó dẹ̀ máa farahàn. ṣe fẹ́ kárí di òdodo ṣebí wòlíì ni ẹ ní sùúrù ẹ já wádìí òdodo dájú Apostle ẹ fẹ́ kárí di òdodo sá ẹ fẹ́ sọ̀rọ̀ mọ́ a rí lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run a rí di òdodo nọ́mbà tó wọlé sí àìléèyàn máa ń kìyà jẹ ni. nọ́mbà tó wọlé iṣẹ́ rí bọ́ ṣe wà yìí lọ́dọ̀ tiwa àtolówó àti tálíkà o bákan náà ń wájú tiwa ń bí báyìí ṣùgbọ́n ẹ̀yin lẹ tàpá sí wa ń bí lé ní báyìí ṣùgbọ́n àbínú iṣẹ́ tiwa là ń ṣe àbínú a sì ní bínú iṣẹ́ táwa gbà là ń ṣe ṣe ń gbọ́rọ̀ mi. ọ̀dàdì mi ṣe ohun tó bí mi nù. 091301029 ẹ bá sí ní orílẹ̀-èdè Nàìjíríà WhatsApp nọ́mbà lẹ fi lè pè wá. mo ń kí barrister AY Aliu ẹ̀ka alẹ́ yìí, barrister David Ebiriku ẹ̀ka alẹ́ o, barrister John Joshua Dada ẹ̀ka alẹ́ o, barrister Ọlárẹ̀wájú Kazeem nílùú Ìkàrẹ́ Àkókó ẹ̀ka alẹ́ yìí. bí ayé bá ń jẹ́ ayé ẹ̀ ní kànbínú Ọlọ́run Elédùmarè. barrister Túndé Fálọdún ẹ̀ka alẹ́ o. mo kí AIG ọ̀gá àgbà fún gbogbo àwọn ọlọ́pàá ní Èkìtì àti Oǹdó, ìyún bàbá Aláàjì Àjàní pé wọ́n ká alẹ́ ìsà Ọlọ́run ọba mi ó mọ wà pẹ̀lú yín. bàbá ọmọ Ajíbáyé Records ń bẹ nọ́mbà 16 Cathedral Àkúrẹ́. bí ayé bá ń jẹ́ ayé ẹ̀ ní kànbínú Ọlọ́run Elédùmarè. bàbá ẹ lọ gbé kọ́ yín dà. Màó Àjẹ́rìíwáyà nílùú Gbàrà Òkè ẹ̀ka alẹ́ yìí. bàbá ìmáàmù mo sì ń kí barrister Akànrán ní Àkùngbá Àkókó. ẹ bá ń kí ìyá Àjẹ̀ṣà ìyá tó bí barrister Akànrán, Prophet Mike lórí òkè ẹ̀ka alẹ́ o. Ọlọ́run ó wà pẹ̀lú yín. ẹ̀gbọ́n yín tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ brọ́dà yín ó sọ̀rọ̀ ṣe ń gbọ́ mi. àwọn tá ọmọ yẹn náà ó sọ̀rọ̀ sa ó ti kọjá ó ti lọ àti lò ó. nọ́mbà tí ó wọlé dọ́dọ̀ wa ni tẹ́ ẹ̀ bá sí ní orílẹ̀-èdè wa nọ́mbà tí ẹ fi lè pè wá 09130001029 nọ́mbà tí ó wọlé dé ọ̀dọ̀ wa nìyẹn. Bello Àkànní Waheed ẹjọ́ ará Nàìjíríà mo bẹ̀ yín ẹ má pe WhatsApp nọ́mbà yẹn o. nọ́mbà yẹn náà lẹ́ pé WhatsApp o. àwọn tó wà lókè òkun ló wà fún o. 09130001029. ẹ̀lú ẹ̀ka alẹ́ yìí o. ẹ̀lú ẹ̀ka alẹ́ sà. Yes sir, ó kọ yín. orúkọ mi ní Ìgbáyé lọ láti ta Ògbólú. láti ta Ògbólú à ń gbọ́ yín o. Ọlọ́run á fún yín dé o. àmín. ọ̀rọ̀ yìí ó sọ ọlọ́gbọ́n kọ́ ó sì so òmùgọ̀ kan. ẹ ṣeun ẹ bá a sọ̀rọ̀ sókè sà. mo gbà á ládùúrà lórúkọ dé ọ̀rẹ́ ò rí ojú ọ̀rọ̀. ẹ ṣé tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ ṣeun. ẹ jẹ́ àgbà ẹ dákun ará Nàìjíríà kó má pe WhatsApp nọ́mbà yẹn abẹ́yìn lórúkọ Ọlọ́run. àwọn tó wà lókè òkun ló wà fún 09130001029 nọ́mbà rẹ̀ wà fún àwọn tó wà nílé Nàìjíríà. ẹ̀lú ẹ̀ka alẹ́ yìí o. ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ o. ẹjọ́ ẹni tí ó bá sọ̀rọ̀ kó bá a sọ̀rọ̀ sókè. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka lè sọ. ó kọ yín sà. Olú. Yes sir, à ń gbọ́ yín. ṣe rí ọ̀rọ̀ yìí. ẹ sọ̀rọ̀ sókè. ọ̀rọ̀ yìí ó wà jọ̀wọ́ Ọlọ́run. ṣe rí ìyàwó bí ìtẹ̀kùn wà lálẹ́ yìí. àwọn ò ní láti dáyà lọ́bì. ṣùgbọ́n ìlú ni wọ́n sọ pé ẹni tó bá jẹ̀yàn tó nínú ọ̀rọ̀ ẹni yóò ṣe ìyàwó. ẹ̀ẹ́dì gbígbà tí màmá yẹn ń sọ̀rọ̀ ó fẹ́ máa dájọ́wọ́ ara ẹ̀.
òun rẹ̀ nílẹ̀ pé ẹ̀yà ńlá ìwú àwùjọ kẹrin ńlá rẹ̀ àti pẹ̀lú tí ènìyàn bá mọ̀ pé òun ní ọ̀dọ́ á ṣe àjọ ìdí ọlọ́run lọ́wọ́ á fi ìdílé ọlọ́run lọ́wọ́ bí àrùn tó mọ́mọ́ yẹn ó ń là á ó ti pa ìjọ mẹ́ta náà tó ń sọ ń sì báyìí ó ní wọn àgbọ́mọ wọlé lẹ́nu ọ̀nà ni ìyá ọmọdé sọ wípé òun sí kọ́ọ̀tì wọn gbọ́mọ yẹn sínú ilé ṣé ń gbọ́ bẹ́yẹ. bẹ́ẹ̀ni. lọ àpọ́sí náà rẹ̀ tún sọ wípé kò sí ọ̀gá táwọn ti pẹ̀lú ọmọ pé ẹni ìgbàtà kan sọ ọkọ dé ó ní òun ò fọwọ́ kọ mọ́ níta tó ti sọ pé àwọn gbọ́mọ wọlé gbogbo tí wọ́n ń sọ yẹ pátápátá irọ́ pátápátá ni. ẹ jẹ́ kó dọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá. ẹ wá máa gbọ́ ẹ wá máa gbọ́. yes sir. ẹ má bínú o kíní yẹn kọ ẹ má bínú sá o ẹ̀yin tẹ́ wà ní hello ẹ kálẹ́ yìí o hello ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́. ó kọ yín sà. orúkọ mi ni Ṣẹ́gun látàkúrẹ́. à ń gbọ́ yín bàbá. ṣe rí ìyá wòlíì kò sì sọ òótọ́. bàbá wòlíì náà òun náà ò sọ òótọ́. kẹ́ mú wọn dáadáa. ẹ ṣáà jẹ́ kó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run àwọn náà wà ń bí àjọ wà ń bí papọ̀ lágbára Ọlọ́run Ọlọ́run ó ṣọ́ wa jù gbà yẹn lọ lágbára Ọlọ́run. àwọn èèyàn dà. Hello, ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà ó kọ yín o. ẹ kálẹ́ orúkọ mi ni Bídèmí. Bídèmí láti ìlú wo? láti Amẹ́ríkà. bẹ́ẹ̀ni. à ń gbọ́ yín sà o. nǹkan tí mo kàn fẹ́ sọ sínú ọ̀rọ̀ ẹ ni pé ẹ kàn sọ fún ìyàwó lè pé kán ní sùúrù torí ìgbà míì táwọn bá sọ pé àwọn mọ nǹkan kan báyìí pé àwọn tó wà nítòsí wọn mọ nǹkan kan tó tẹ̀ jẹ́ pé tó bá padà bá lọ wádìí kìíní máa padà máa lì sọ́dọ̀ wọn ṣùgbọ́n tèmi ò bá ní kí wọ́n ṣe ni pé kán ní sùúrù káwọn méjèèjì kò ní sí lágbára Ọlọ́run kò ní sí nǹkan tó máa ṣọmọ. àmín. ẹnikẹ́ni tó bá dẹ̀ sọ pé òun fẹ́ fi nǹkan ṣọmọ lọ́mọ òun kìíní ẹ̀ máa padà dalé lórí ni ìyá wòlíì ẹ dákun ẹ ní sùúrù ẹ dẹ̀ bá a sọ fún ìyá ọmọ náà pé kó máa fòyà kò ní sí nǹkan tó máa ṣọmọ lágbára náà gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lágbára bẹ́ẹ̀ ṣe ní ká ní sùúrù dọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo a máa ní sùúrù dọ̀sẹ̀ tó káwọ́ kan tí àbájáde máa já sí ẹ ṣe pé kó ètò ọlọ́mà fún iṣẹ́ o ẹ̀yin sì tó ṣe o. àmín ẹ jẹ́ àgbà pé bíi méjì sí ìyá wòlíì Ọlọ́run ó jọ dá gbogbo wa sí lọ́sẹ̀ tó ń bọ̀ lọ mo rí pé ẹ láyà bíi kìnìún ẹni téèyàn bá ti jẹ́ wòlíì náà máa ń láyà náà. bá ṣe ẹ kálẹ́ o. mi bá ṣe mi lè pé tí kò ká. ẹ kálẹ́ rárá ẹ àbá yín jà báyìí. ìṣẹ́yìn mo bá yín sọ. ló sọ̀rọ̀ láti Àkúrẹ́. sá. èmi Olúwàgbèmí Bídèmí ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́. à ń gbọ́ yín sá o. ṣé ẹ mọ ọmọbìnrin yẹn àti bàbá wòlíì yẹn àti ìyá wòlíì yẹn onírọ́ ni wọ́n. ẹ má ti dájọ́ sà tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ẹ má dájọ́ akànní ẹ bá dá ṣètò láàrin pé ojú wo lẹ fi wò ni àti ẹ má ti jẹ́ adájọ́. ẹja ó dà ìyá mo fẹ́ gbà pé bíi méjì sí lójú yín ni ṣé ń gbọ́ mi ẹ ló ẹ kálẹ́ yìí o. ẹ kálẹ́ o bàbá mi. ó kọ yín ìlú wo lẹ ti ń pè wá. alàgbà Adébáyọ̀ ló ń pè yín láti Àkúrẹ́. ẹ ṣé. à ń gbọ́ yín pápápá. ohun tí mo fẹ́ bá yín sọ mo fẹ́ kẹ́ fi sọ́wọ́ òsì. yes sir. àdánwò tó dé bá Solomon ló dé bá yín. ṣùgbọ́n Ọlọ́run ọ̀gá ògo tó ní gbogbo ipá àti agbára aròyìn ní agbára afúnyín ní ọgbọ́n. àmín. afúnyín ní ìmọ̀. àmín. afúnyín ní òye. àmín. lọ́jọ́ bá a ti ń bá yín bọ̀ láti last week. tẹ́rẹ́ni tó ní ọmọ ọ̀fọ́n ìyá wòlíì bákan náà olùfáà kejì bákan náà àmọ́ ọgbọ́n ìmọ̀ àti òye tí ẹ máa fi já ọgbọ́n tẹ̀ ní fi já wèrè mọ́ kọ́lọ́run kó fi fún yín o. àmín Elédùmarè àmín. ó so ọlọ́gbọ́n kọ́ ó so wèrè kọ́ o. ètò bá dẹ̀ ṣọ́ra ajá ó lè ṣeé ṣe kó já wèrè mọ́ ọgbọ́n àti kó já ọgbọ́n mọ́ wèrè. ẹ ṣé. Ọlọ́run á rọ̀ yín ní ọgbọ́n àti agbára. àmín. ẹ kálẹ́ o ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà o. yes sir ó kọ yín o. ló ń sọ̀rọ̀. sá. Ọlá ló ń sọ̀rọ̀ láti UAE. láti UAE. yes ìlú wo Dubai precisely. sá.
Dubai. à ń gbọ́ yín sá o. Ẹ ṣàṣẹ rí nǹkan tó wà nílẹ̀ yìí ó gba ọgbọ́n Ọlọ́run. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀yin gan kẹ́ put attention to details. Yes sir. Woman yẹn ní last week ọ̀tọ̀ ni nǹkan tó sọ ọ̀rọ̀ tó ń sọ tẹ́ bá wo èmi ń wò yín live àwọn èèyàn dẹ̀ ń comment wọ́n sọ wípé nǹkan tí woman yẹn sọ ó yàtọ̀ sí nǹkan tó tún sọ lọ́sẹ̀ yìí. Yes sir. So ẹ ní láti put attention to details. Yes sir. Ṣé ẹ̀rù ló ń bà ní ká sọ ni àbí kí ni nǹkan tó ń ṣe gan because nǹkan tó complain last week ó yàtọ̀ sí nǹkan tó sọ lọ́sẹ̀ yìí. Yes sir. Ẹ ṣé. And again ó sọ léèní ó ní ọmọ ìyẹn ẹ̀gbọ́n ọmọ yẹn ló ní pé irun ọmọ ń já last week ó sọ yìí pé ibi tó ti ń wẹ ọmọ yẹn ló ti rí ṣe rí bó ti ń contradict. So put attention to details dáadáa báwo náà ṣe máa gé ìkànnà ọmọ within short period of time ọmọ tuntun tí blade ò ní ìbú tí kò ní mark ìgbà tó gba ọmọ ṣé kò yọ ara ọmọ ẹ̀wò kó tó di kókó bẹ́ẹ̀ ni. All those kind of things put into consideration. Àwọn wòlíì náà tẹnu wọn dẹ̀ mú belebele náà try láti ṣe ìwádìí Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Àmín. Láti lè ṣe kí n láti lè balance equation. Ọlọ́run ó ṣọ́ wa jọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́lágbára Ọlọ́run. Ẹ ṣé ẹ já dójú ọjà ìjà sáré dọ́dọ̀ Taiwofa ẹ máa lọ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ àǹtí tí wọ́n ló àǹtí má ẹ má wọ̀ àtàbà wá sọ́dọ̀ yín Ọlọ́run ó kọ́ wa ẹ lè má mọ̀ gbàtà wá ẹ já dọ́dọ̀. Agrotech Nigeria Limited. Ológun pako ẹ̀yin àgbẹ̀ ẹ kú oríire. Taiwofa ó ti kó dé lọ́pọ̀ yanturu. Oògùn kòkó lóríṣiríṣi. Oògùn pako lóríṣiríṣi. Bí Adrasin, Red Force, Mackenzie Gold, Ultimas Plus. Blue boat, red boat, tandem, solo pump, dragon, grey boat, cutlass, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti ra oògùn kòkó àti pakopako lóríṣiríṣi ẹ̀yà tẹ́ ẹ bá ń fẹ́. Taiwofa wà ní Òkè Àró Junction lẹ́gbẹ̀ẹ́ Old Central Mosque, Àràkálẹ̀, Àkúrẹ́, Ondo State. Telephone 08037647359. Ìlera ṣàlògùn ọ̀rọ̀ rẹ. Ìlera nìkan ní ṣàtọ́kùn ìgbé ayé gbẹdẹmukẹ láti wá ojútùú sí èyíkéyìí àìsàn ara tí ò jẹ́ gbádùn ayé ẹni. Mato Herbal and Organic Healthcare ni ẹ kàn sí. Bẹ́ẹ̀ ni o Mato Herbal and Organic Healthcare mójúlẹ́jà ìtọ́jú tó péye pẹ̀lú ojúdá ewé àtegbò nílànà ìgbàlódé láti wá ọ̀nà àbáyọ sí ohunkóhun tó ń dani láàmú lágọ̀ọ́ ara. Mato Herbal and Organic Healthcare ni ẹ kàn sí. Wọ́n lẹ́rọ ìgbàlódé tó máa tú àṣírí àìsàn tó ń ṣe ni lágọ̀ọ́ ara pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èròjà ìlera tó fi mọ́ oríṣiríṣi ìpara tó ń tún àwọ̀ ara ẹni ṣe bí ọgán. Tájọ NAFDAC ti lù lóǹtẹ̀. Mato Herbal wà ní number 4 Ìbùkún Olúwa Street àdójúkọ Aso Rock Plaza area Òkè Ìjẹ̀bú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-3903-1868 àti 080-6825-5822. Mato Herbal and Organic Healthcare ọ̀rẹ́ rẹ ní tòótọ́ lórí ìlera tó péye. Nọ́mbà madam ẹ jáde síta à ń bọ̀ nọ́mbà wọn rèé nílé iṣẹ́ yẹn 08068255822 08068255822. Ẹ mọ̀ kí ló ń pa yín lẹ́kún madam àwọn àṣẹ nǹkan o ẹ jẹ́ sáré dé Taiwofa àmọ́ àti ìdẹ́rẹ́ àbí mọ́mí Ṣeun àti Michael Bam ní ẹ jẹ́ sáré délé iṣẹ́ wọn báyìí. Tẹ́ bá ti fẹ́ raṣọ tó rẹwà tó jójú lówó Mọ́mí Ṣeun trading stores ní kẹ́ máa lọ. Tẹ́ bá ti fẹ́ raṣọ tó rẹwà tó jójú lówó Mọ́mí Ṣeun trading stores ní kẹ́ máa lọ. Àǹkàrá lẹ́fẹ́ ní tàbí lace lóríṣiríṣi aṣọ náà sì ń bẹ níbẹ̀ ní rẹpẹtẹ. Àmùrè fáwọn lé ìjọsìn àtàṣọ pẹ́pẹ́ ọmọlé ìwé gbogbo aṣọ yìí wà níbẹ̀ o. Sùtánà lóríṣiríṣi ń bẹ lọ́dọ̀ wọn. Tẹ́ bá ti fẹ́ ra aṣọ àsìkò tó wà pa Mọ́mí Ṣeun trading stores ní kẹ́ lọ. Tẹ́ bá ti fẹ́ ra aṣọ tó rẹwà tó
tẹ́ bá ti fẹ́ raṣọ. Ṣeun Trading Stores ní kẹ́ máa lọ. Mọ́mí Ṣeun Trading Stores wà ní nọ́mbà 39 ní dojúkojú St. John and Mary Hospital Odò Koyi Street Àkúrẹ́. Tẹlifóònù 08033894569 lẹ́ẹ̀kan sí 08033894569. Mọ́mí Ṣeun Trading Stores ní kẹ́ máa lọ. ká kọ́lé tó kó dùn wò dùn rí àràárù ilé bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ finishing àjẹpẹ́ gbogbo kọ́lékọ́lé àti àgbálẹ́kọ́ ẹ̀yin contractors gbogbo tẹ́ fẹ́ dára aluminium sí property yẹn kó yọ kó dùn wò kí client yóò wà satisfied. Michael Bam aluminium ni ẹ ronú ẹ̀ kàn ẹ ti mọ̀ pé àrà òkìtì lọ́wọ́ ọ̀bọ ló wà gbogbo ètò aluminium lára lé Michael Bam aluminium la fi rán ìdán casement windows ń bẹ lọ́dọ̀ Michael Bam tó fi mọ́ wall curtain swing door frameless glass frameless railing kódà wọ́n tún ṣe supermarket aluminium shelves bẹ́ẹ̀ náà ni wọ́n tún mọ̀ nípa Gerard roofing àti aluminium roofing tó fi mọ́ èyíkéyìí àrà tẹ́ fẹ́ fa aluminium dá àjẹpẹ́ estate tẹ́ ń kọ́ yẹn ilé iṣẹ́ tẹ́ ń kọ́ yẹn supermarket tẹ́ ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó fi mọ́ property tẹ́ fẹ́ kó wà tastefully furnished Michael Bam aluminium ni ẹ lẹ̀ mọ́ kí wọ́n bá yín gbé kalẹ̀ ní rẹ̀kẹ̀tẹ̀ wọ́n wà ní number 1 Leo Street Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08162306261 tàbí 0906-515-5419 email michaelbam21@gmail.com Michael Bam aluminium ọ̀gá àgbà nídìí iṣẹ́ aluminium. nọ́mbà àwọn rèé níléeṣẹ́ Michael Bam aluminium 08162306261 08162306261 nọ́mbà mọ́mí Ṣeun aláṣọ tí ẹ gbọ́ lẹ́ẹ̀kan rèé mo sì kí mọ́mí Ṣeun ó dàbí pé eléyìí ló pé ọdún kan tí dáàdi báńkì wàdà tí ìyá wọn ṣe ayẹyẹ kẹ́yìn fún ìyá tó bí wọn lọ́mọ ó ṣe mú un bọ̀ wá nọ́mbà mọ́mí Ṣeun aláṣọ rèé 08033894569 08033894569 ó ti pé ọdún kan tí ìyá Ṣeun náà ti di aláìníyà láyé mọ́ mo kí yín dáadáa o ọlọ́run bá mi mọ̀ wà pẹ̀lú yín o nọ́mbà Táíwò farm rèé 08037647359 08037647359 ẹ dákun ọmọ kan ń bẹ̀bẹ̀ àánú lọ́dọ̀ ẹ̀yin ẹ jọ̀ọ́ a ní ká tún fi eléyìí rán yín létí lẹ́ẹ̀kan sí àwọn ará àdúgbò tí ń bẹ ní Amazing Grace Junction nídojúkojú Leo House ní Bánirẹ́ Àgàgù Road wọ́n pàrọwà sí àwọn tó wá ń gbé ẹbọ sí àdúgbò yẹn ní eré aláfẹ́ pé ẹni tó wá ń gbẹ́bọ ọbẹ̀ kó má wàá gbẹ́bọ ọbẹ̀ mọ́ o tí wọ́n bá ti padà mú yín ọ̀hún tójú yín bá ti tó ẹ lọ ròyìn lágọ̀ọ́ ọlọ́pàá o. ẹ dákun ọmọ kan wà tí ó nídìí àánú lọ́dọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ yẹn ń tọ̀ ṣáṣáṣáṣá obìnrin ní ọmọ 21 years ọmọ yẹn tẹ́ bá sì rí ó fine gan-an ṣùgbọ́n wọ́n ní wọ́n ṣiṣẹ́ abẹ fún un pé owó tí wọ́n sì ṣiṣẹ́ abẹ fún bíi 300,000 àmọ́ kò sí agbára mọ́ torí àwọn òbí rẹ̀ ti náwó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sí iye tẹ́ ní tó kéré jù láti bá ń ṣàánú fún ọmọ náà account number rẹ̀ 0287989355 torí pé ó wà lára àwọn tá ti nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ à ń bẹ̀bẹ̀ help ò sí mọ́ 0287989355 Wema Bank ni o Wema Bank 0287989355 Wema Bank ó kọ ní Sherifat Ayọ̀mídé Lamidi mama láàrin ìṣẹ́jú kan kí ló ṣẹlẹ̀ mà. ọ̀gá ọmọ yẹn ni mo wá. ọmọ wo ẹ sọ̀rọ̀ sókè ẹ sún ẹnu mọ́ kínní yẹn láàrin pápápàlà nílò láti ọ̀gá ọmọ wo ọmọ tó wà lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni mo gbé ó lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ bí àwọn ọmọ mi ṣe ń lọ skul ni mò ń gbé wọn sí. kí lorúkọ yín mà. Christiana Adéyẹyè. ok. so bí mo ṣe gbé ọmọ yẹn síbẹ̀ ọmọ yẹn wá sọ pé òun ò lè lọ skul mọ́ pé òun ò kó òun dẹ̀ ní kó máa kọ́ṣẹ́ ẹ̀ nìṣó. kí ló ṣẹlẹ̀ báyìí iṣẹ́ wo ló ń tọ́. so nǹkan tó ṣe bàbá nígbà tí a ṣe freedom ní last upper year ó ti lé. ó dà pé ọwọ́ ń dun ọmọ ìwà ìyá mi. bẹ́ẹ̀ ni ọwọ́ àtẹsẹ̀ ló ń dùn. ó ní ìpèníjà ọwọ́ kan. bẹ́ẹ̀ ni àtẹsẹ̀ àtẹsẹ̀ dìde sorry o dìde kò nìkan. ẹ jẹ́ kan.
ẹ jẹ́ kó jókòó rẹ̀ bá ó ní ìpèníjà ọwọ́ kan àtẹsẹ̀ kan. bẹ́ẹ̀ bí mo ṣe freedom mo lọ bá mo fún ní balance owó sign ìgbà tí mo fún ní balance owó sign mo á ní ọmọ ìfẹ́ ṣe freedom ní January o ó ní ṣe mo fẹ́ ṣe freedom mo fẹ́. pápá màmá. pé ṣé mo fẹ́ gbà yìí mo ní freedom mo fẹ́ ṣe. kí ló wá ṣẹlẹ̀. lóòótọ́ ó wá fún mi ní ó wá ní òun á lọ gba ẹlẹ́kẹrin ló ṣẹ̀ ní òun á lọ bá ń gba list wa. Kí ló ṣẹlẹ̀ màmá. ó wá fún mi ní ẹni ìṣòro nǹkan tó ṣẹlẹ̀ ni mò ń sọ yìí bóun fẹ́ gba list lọ́dọ̀ ẹgbẹ́ bóun ò ṣe freedom abẹ́lé mo ní mo accept ó dẹ̀ gba list ẹgbẹ́ wá mo dẹ̀ ní kó bá mú kúrò ńbẹ̀ ó kàn mú iyán 40 ẹran 70 ó mú iyán 5 kúrò ó mú ẹran 10 kúrò. ọ̀rọ̀ tán ọ̀rọ̀ màmá tó bá jẹun tẹ́ fẹ́ wá bá wa sọ rárá ó tún ní kí wá tún freedom ṣe báyìí nígbà tí ọmọ ìrí ṣọ́ọ̀bù ó bínú. rárá màmá ohun tí wọ́n wá sọ fún wa kọ́ yìí Daddy Banky òsì sí ń bí ohun tí wọ́n wá sọ fún wa ni wípé ó ṣí ṣọ́ọ̀bù bàbá àwọn ìjẹ́ kó ṣiṣẹ́ wọn láti dá sí i. ó ní kó má ṣí ṣọ́ọ̀bù má tí ò bá ń san nǹkan tó fẹ́ fi wọ ẹgbẹ́. tó bá jẹ́ yẹn màmá ṣẹ́rẹ́yìn yẹn tó bá jẹ́ yẹn kì í ṣọ̀rọ̀ orí afẹ́fẹ́ àbáyín pàrọwà sọ́gà rẹ̀ àbẹ̀ ni ṣùgbọ́n torí pé wọ́n ní wọ́n jẹ́ kó ṣiṣẹ́. ó ní kó má ṣiṣẹ́ tí ò bá mú kinní yẹn wá. àbẹ̀ ni ìyẹn bíbẹ̀ là ẹ rárá ẹ mọ ọ̀rọ̀ orí afẹ́fẹ́ tó Daddy Banky ló jẹ́ Daddy Banky ọ̀rọ̀ ọ̀tọ̀ ní tán sọ fún ọ̀tọ̀ ní tán wá sọ ń bí. ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú pàdé wọ́n bá yín bẹ ọ̀gá rẹ̀ ṣẹ̀gbọ́ bíbẹ̀ wọn wọ́n bá yín bẹ ọ̀gá rẹ̀ ni ṣùgbọ́n nígbà tán sọ pé wọ́n láwọn bá ò jẹ́ ṣe mọ̀ pé tẹ́ bá rorú ẹjọ́ yìí màmá ẹ má bọ̀ ọ̀la ọmọ yìí jẹ́. mi ò bá lẹ́jẹ́. ó ní apá kan dùn ẹsẹ̀ kan dùn ẹjọ́ yìí kì í ṣẹjọ́ orí afẹ́fẹ́ màmá. mo rò pé kò gbẹ̀bẹ̀ ló jẹ́. rárá àwọn wọ́n bá yín bẹ́ ọ̀rọ̀ orí afẹ́ mo rò pé wọ́n ní àwọn association ni ò jẹ́ kó ṣiṣẹ́ afẹ́ pàrọwà kì í ṣe pé afẹ́ bá àwọn association yẹn náà jà tẹ́lẹ̀ afẹ́ pàrọwà sí wọn ni. nọ́mbà wa rèé lẹ́yìn ètò 080 màmá ẹ mọ́ lọ́ta 080 ẹ má bínú mà 08021 177775 08021 kí ló mú yẹn wá ni.